amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ ti ń wò wá kí n ṣàlàáfíà ní ṣóńdù kò ní lè mọ alágbára náà agbègbè ẹ lólùfẹ́ wa káàkiri tí ẹ ti ń wò wá ẹ̀yin tí orí StarTimes ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ lé nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo lẹ́gbàá káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára lọ́wọ́n ìlú ńláńlá káàkiri náà agbègbè yín pátápátá kò ní bàjẹ́ kò tí bá ṣe lè tó àmàrí tiwa ṣe ètò àgbààgbà náà ni lórí amóhùnmáwòrán nígbà tí àgbààgbà ta ti ń gbọ́ àwọn àgbà eléré onílù oníjó sọ̀rọ̀sọ̀rọ̀ ta ti ń gbọ́ wá a ti wà lẹ́nu ẹ̀ ọjọ́ ṣe díẹ̀ àdẹ̀dúpẹ́ náà gbogbo pátápátá ẹ̀yin pé bá ṣe ń gbé wọn wá bá wa kàn sí wọn ẹ̀ẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀yin mi gan ti ń ṣe kí ni ẹ tún fi nǹkan rẹ̀ ṣe fà dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore gidigidi gan èjìrò yìí là ẹ̀mí náà mo tún ti dé a tún ti fẹ́ gbéra pẹ̀lú Gbénga ọmọ nìtàn Joshman oníṣẹ́gẹ́ bàbá àjọwà ń bẹ nílùú Èkó la wà lẹ́nìí tó bá ń sọ ń pa àwọn àgbà nídìí iṣẹ́ orin yìí ọ̀dọ̀ wọn la wà lẹ́nìí yàmọ̀ ká ti wà lẹ́nu olórin elégbè oníjó gbẹ̀ tipẹ́tipẹ́ a máa fẹ́ yí wálẹ̀ díẹ̀ nsìn a fẹ́ yí wálẹ̀ díẹ̀ ń pé ẹ ká fi gbogbo wọn bàbá kọ̀mándà bàbá Kingston ní àdéhùn bàbá kọ̀lẹ́tì bàbá wa kí àjà fún wọn lẹ̀ ẹ jẹ́ àwálé díẹ̀ ká tún wá bọ̀ wọn tó jẹ́ pé wọ́n wà lásìkò yìí ká mọ bó ṣe ń ṣe wọ́n máa ń pò wọ́n ní producer àwọn tó máa ń bọ̀ wọ́n lórin tó máa ń bá wọn po àwo pọ̀ tó máa fi ń jiná tó máa fi dùgbù gbọ́ létí ẹ jẹ́ ká mọ bó ṣe bẹ̀rẹ̀ ká dẹ̀ mọ ìbáṣepọ̀ wọn náà ọlọ́run olórin wáyé náà gbogbo yín lẹ́mọ̀ Òṣùpá bàbá àgbàlagbà lẹ́mọ̀ Pàṣọ lẹ́mọ̀ àbá àṣẹgbọ́n tiwa lẹ́mọ̀ gbogbo àwọn olórin inú bí dẹ̀dùn pé tó bá ń sọ nípa àwọn tí yẹ pé wọ́n ti bá àwọn pípì ṣiṣẹ́ tó yẹ pé gbogbo orúkọ tó ń jẹ́ lénìí kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ ń pa wọn tẹ́ẹ̀ ní sọ ń pẹ́ ní tí wọ́n lọ́dọ̀ wọn lénìí kò ṣeé ṣe mo fi tọ̀tọ̀ dárúkọ wọn Julie King àbá àgbàlagbà mo kì í bàbá mi ẹ ṣé sà ṣàlàáfíà ni adúpẹ́ Olúwa ṣe ọwọ́ tẹ fi ń gbogbo kinní yẹn pàdé jẹ́ ń gbà bàbá ọwọ́ ayọ̀ ni ọwọ́ ire ni Julie King ọwọ́ àlàáfíà mo kì í ẹ ṣé gan ẹ kọ́kọ́ bá mi pò wọn olólùfẹ́ yín káàkiri gbẹ̀yìn lẹ́wà lórí ètò lórí àgbààgbà lẹ́nìí ẹ̀yin lẹ́wà lórí ètò. Orúkọ mi ni Julius Olagoroye tí gbogbo èèyàn mọ̀ sí Julie King olóòtú orin làwa ń ṣe ẹ ṣé. olórin ní náà o bẹ́ẹ̀ ni ajákan èèyàn mọ̀ pé bàbá ń kọrin náà a máa mọ̀ pé olóòtú yẹn gangan ni bàbá ìgbọ́n tó gba wá bí yìí ó pọ̀ díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wà tí ò yé ọ̀wọ́ ara lè wà bẹ́ẹ̀ tí ẹ máa ń sọ pé kò bá tìjà kò bá ti nǹkan kan wá fẹ́ làwọn lọ́yẹ̀ gbogbo nǹkan tó ilẹ̀ yé wọn ká fi yé wọn àmọ́ ká tó dórí iṣẹ́ tẹ̀ ń ṣe torí àwọn rẹ́kọ̀dì tẹ́ fẹ́ràn fuji direction americana nǹkan àwọn tí wọ́n wà ń di òròtòrò fi ń kéde à ń bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ àmọ̀ yín gangan ká mú láti ilé mo fẹ́ mọ bàbá àti màmá yín ẹ bá mi sọ ń pa àwọn àti pé ọmọ bo gangan ní ìsà. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ olórin àti kíní ká sọ pé ọmọ onílù méjì ni mí ó yẹ kẹ́ béèrè kí báwo ló ṣe jẹ́. ọ ti béèrè pé ẹ ṣàlàyé fún wa. ọmọ onílù méjì ni mí ọmọ onílù púpọ̀ ni mí bàbá mi àti ìyá mi ọmọ Nàìjíríà ni wọ́n láti ìlú Ẹ̀gbádò Yewa tí wọ́n tá à ń pè ní Yewa lónìí ṣùgbọ́n èmi gangan fúnra mi ìlú Republic of Benin náà bí mi sí tá à ń pè ní Àjàṣẹ́ ibẹ̀ ni wọ́n bí èmi sí. ibẹ̀ ni bàbá mi àti ìyá mi tó ń lọ fún iṣẹ́ Olúwa so ibẹ̀ náà ti pàdé ra wọn tó ń fẹ́ra wọn tó ń dẹ̀ bí mi so èmi dẹ̀ ni ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n ní fámìlì wa Olagoroye ní Republic of Benin bàbá mi ló jẹ́ ẹni tó bá bàbá SBJ Ọ̀ṣọ́fà ṣiṣẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjì náà jọ bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìpínlẹ̀ iṣẹ́ ibẹ̀ ni wọ́n ti bí èmi tí mo fi á di ọmọ Ọ̀ṣọ́fà lẹ́nìí. ṣé níbi tẹ́lẹ̀ ti wá ẹ̀ ládàṣẹ́ nǹkan yẹn gbogbo Benin mọ́ Kútọ́nù mọ́ Tógò mọ́ Lùmọ̀ wọ́n wò wá náà ẹ bá mi kí wọn lédè tó yé wọn gangan.
yìí kọ́ yẹn tán ẹ Julie yẹn sọ dúpẹ́ náà máa odò tó gbẹ tó ẹ gbé so Hunvenuvi Olagoroye wọ ẹyin yẹn Papa Pierre mi tó Ganji yẹn sùn tó Ganji. láti mo wà dáadáa ṣẹ́yìn náà wà dáadáa èso Ganji mi tó Ganji yà. èmi náà wà dáadáa wọn náà wà dáadáa ẹ ṣé bàbá ṣé bẹ̀rẹ̀ ti ṣe kékeré yín bó lẹ ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi ní Republic of Benin ibẹ̀ ni mo ti ṣe primary mo wọ secondary school lẹ́yìn secondary school ẹni mo wà débi pé tí bàbá Ọ̀ṣọ́fà fi wá sílẹ̀ Nàìjíríà nítorí pé mo wà ní ọdún kan ni bàbá mi ṣaláìsí so bàbá Ọ̀ṣọ́fà wá adopt mi ó gbà mí sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn ìgbà tí mo wà ní ọdún kan so wọ́n á gba èmi àti ìyá mi màmá mi jẹ́ ìkan lára òṣìṣẹ́ Olúwa nínú ọgbà àjàrà Celestial Church of Christ ní Republic of Benin nígbà yẹn so Ọ̀ṣọ́fà wá gbà mí mọ́ra gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ gbà tí bàbá mi ṣaláìsí nítorí pé wọ́n yọ jẹ́ ọ̀rẹ́ so gbà tí bàbá dẹ̀ fẹ́ move wá sí Nàìjíríà wọ́n láti tẹ̀lé wọn wá sí Nàìjíríà ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní dàgbà nìyẹn gbà tí mo dẹ̀ dé Nàìjíríà mo ṣe secondary school mi ní Nàìjíríà mo ṣe primary school mo bẹ̀rẹ̀ láti primary 5 ní Òkè Súnà primary school ní Lagos Island nígbà yẹn so kó tó di pé wọ́n gbà tí mo ṣe secondary school tán ní 1979 ìgbà yẹn ni bàbá Jákàndé tó fún wa ní opportunity láti lè move gbogbo àwọn tó bá yẹ pé ilé wọn bá jìnnà sí iléèwé wọn nígbà yẹn nítorí Máfùlùkù ni mo ti ń lọ sí Island nígbà yẹn mo ń gbé ní Máfùlùkù mo dẹ̀ ń lọ sí Island fún secondary school ní primary school nígbà yẹn so gbàtà wọn bẹ̀rẹ̀ secondary school wọ́n gbé wa lọ sí Máfùlùkù grammar school ládùúgbò wa nígbà yẹn so àwa ní first set. ìyólójà kan wà tó ti débẹ̀ ńgbà yẹn. bẹ́ẹ̀ ni ní mákì ní agbélékalẹ̀ oníráìsì tó bẹ̀rẹ̀ ní àwa ní first set. so àwa ríra wa yẹn. ẹja máa bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ a padà sọ yẹn lẹ́yìn ètò so ibẹ̀ ilẹ̀ tí ń lọ sí iléèwé ní. láti bẹ́ẹ̀ ni bọ̀gbá táyì yẹn wá dé. láti Jákàndé wá ṣe fún wa tó sọ ìlú dẹ̀rọ̀ ńgbà yẹn ibẹ̀ la move sí Máfùlùkù ibẹ̀ ni mo ti ka secondary school mi láti class 1 títí wọ class 5 85 nígbà yẹn 85 mo parí school. ẹ ṣé a sì máa padà sẹ́yìn torí bàbá tẹ sọ yẹn bàbá Ọ̀ṣọ́tẹ̀ pé ẹ bàbá ńlá bàbá lálùbáríkà ni. bẹ́ẹ̀ ni o. a jẹ́ pé ilé ẹ̀ mọ̀ ń pa ilé ìjọsìn díẹ̀ pé ilé ìjọsìn lẹ dàgbà sí. ilé ìjọsìn mo dàgbà sí. torí ìgbà tẹ bá ní pẹ̀lú bàbá báwo ni gbà yẹn tó rí pé ilé ìjọsìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bá mi sọ bí gbà yẹn ṣe rí fún yín torí ẹ̀rọ ọmọ mi tó jẹ́ pé ìta lọ́wọ́ ilé àmọ́ ibi tẹ̀yìn wà yẹn báwo ni gbà yẹn ṣe rí káwọn ará lè gbọ́. ìgbà yẹn ó dára púpọ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá Ọ̀ṣọ́fà jẹ́ nìkan tó yẹ pé iṣẹ́ mi tọ́lọ́run rán ló ń fèsì kò sí ètò kan pẹ̀lú ẹnikẹ́ni ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ wọn nígbà yẹn à ń tọpa ìpasẹ̀ wọn gbogbo ìgbésẹ̀ tó ń gbé gbogbo ẹ̀ là ń tẹ̀lé anywhere tó bá ń lọ àjọ ń lọ ni anything tó bá ń ṣe àjọ ń ṣe ni so wọ́n carry wa along so ẹ̀kọ́ táwa kọ́ lára wọn òun ló wá sọ wá di ohun tí a jẹ́ lónìí. a jẹ́ pé láti ilé ìwé ń gba iṣẹ́ tí ní nǹkan ṣe pẹ̀lú irinṣẹ́ orin yẹn tí ń kọrin mọ́ra wọn tí ìpìlẹ̀ yẹn ti wá nìyẹn. láti kwaya ni mo ti bẹ̀rẹ̀ nítorí mo jẹ́ nìkan tó fẹ́ràn orin púpọ̀ nígbà yẹn so ibi tó ti ń lọ yẹn any church tó bá ti dé a máa ń darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin nígbà yẹn so ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ iṣẹ́ orin kíkọ díẹ̀ títí àná fi dàgbà. lára àwọn orin tí ẹ máa ń kọ ńgbà yẹn mo fẹ́ gbé yín padà sẹ́yìn lára àwọn orin tẹ fẹ́ràn tẹ máa ń kọ ńgbà yẹn gbà tẹ máa ń tẹ̀lé bàbá kiri yẹn kọ́ lára ẹ̀ fún wa kátẹ̀ tó sọ̀rọ̀ ń pa Julius King nsìn bóyá olórí nǹkan tẹ máa ń kọ tẹ máa ń gbádùn gbà tẹ máa ní àyè kọrin yìí tẹ bá rántí bẹ́ẹ̀ kọ́ fún wa kọ́ńtà lé náà gbádùn yín nìyẹn.
orin tá a máa ń kọ ní Olúwa ìwọ ni àpáta mi, ẹ̀rù kan kì yóò bá mi nígbà tí èmi bá ké pè ọ́, yé o dá mi lóhùn. Díẹ̀ ni ogun rẹpẹtẹ. mo gbé yín padà sẹ́yìn ni. So orin tí à ń kọ nígbà yẹn tó ń dùn mọ́ mi nú. tẹ̀ ń kọ lára ẹ̀ lẹ́kọ̀ọ́ fún wa yẹn. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ẹ wá tẹ̀síwájú torí ibi tẹ́ ti mú yín lágbára díẹ̀ ń pé ilé ìjọsìn gangan ọ̀yá máa wò pé kí ló ń jí mi sọ yìí ó wà pẹ̀lú pass ó wà pẹ̀lú abas ó wà pẹ̀lú kínní báwo lẹ ṣe wá ẹ ti parí secondary school báwo la ṣe wá tẹ̀síwájú tẹ́tún wá di pé ẹ bára yín bí bó ṣe di pé iṣẹ́ yìí bẹ̀rẹ̀ gangan fún yín mo fẹ́ mọ̀ bí ìrìn àjò yẹn ṣe wá di pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó di pé òun lè wá fi bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ńláńlá tó dùkọ̀ yẹn fi wá tọ̀ káàkiri àgbáláyé lẹ́yìn tẹ́ parí iléèwé gíga báwo ló ṣe lọ. ẹ ṣe mọ̀ pé ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà, destiny olúkàkú wa ó wà lọ́wọ́ Ọlọ́run, so àkọọ́lẹ̀ ti wà pé ọ̀nà tí ó máa tọ̀ lélẹ̀ ọ̀nà tí ó máa tọ̀ lélẹ̀ ṣùgbọ́n k'Ọlọ́run wa tọ́ wa sí ọ̀nà láti lè tọ́ ọ̀nà tó yẹ wá tí Ọlọ́run fẹ́ ká tọ̀. So gbogbo àti mo bẹ̀rẹ̀ nígbà Ọlọ́run ń tọ́ mi sọ́nà, Ọlọ́run fi ń yé mi díẹ̀ láti secondary school yẹn ni mo ti ń perform. So ti yé nísìn gbà tí mo wà ní secondary school tí mo wà lákọrin, so a máa ń ṣe debating and literary and debating society nígbà yẹn, so mo jẹ́ ìkan lára láti school ni mo ti máa ń ta guitar, acoustic guitar, mo dẹ̀ ń lu clef díẹ̀díẹ̀ ní akọrin nígbà yẹn. So acoustic guitar tí mo máa ń lò nígbà yẹn tí bá lọ fún literary and debating society ní secondary school nígbà yẹn a máa ń win. Tá bá ti ṣe debating tán the next thing a máa fi orin tì lẹ́yìn. Orin French dẹ̀ ni mo wà more use mọ́ orin French nígbà yẹn. So tá bá ti ṣe literary and debating society tá bá ti ṣe debating yẹn tán máa fi orin àwa kọ orin French tá bá gbé orin French yẹn bọ̀ ó máa yà wọ́n lẹ́nu pé bó làwọn eléyìí ti tún gbélé wá. So nǹkan tá máa fi ń là wọ́n because competition ni, so tá bá ti fi orin yẹn sí báyìí nǹkan tá máa fi win nìyẹn. So ibi tí Julie King ti jáde because wọ́n wá Julie the king of kinní kan so ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí ní Julie King tá bá ti lọ ṣe literary and so ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ìgbéga nípa iṣẹ́ orin. So ní akọrin gbà yẹn mo tún jẹ́ nìkan tó yẹ pé mo tètè develop láti máa ta guitar. So láti kékeré ni mo ti ń ta guitar tí mo ń ta yẹn wá jẹ́ nǹkan tó wá jẹ́ kí àwọn èèyàn ní ìfẹ́ sí mi láti máa pè mí láti akọrin kan tá bá lọ sí church kan tí mo join akọrin tí mo bẹ̀rẹ̀ sí ta guitar ọmọ kékeré ló ń ta guitar báyìí wọ́n fà mí wọ ẹgbẹ́ akọrin máa bẹ̀rẹ̀ sí. So ibẹ̀ yẹn ni orí ọ̀fẹ́ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní develop láti akọrin kan sí kan láti ibì kan sí ibì kan láti máa kókó ni mo ti bẹ̀rẹ̀ nígbà yẹn débi pé mo join akọrin Ire Akari, mo join akọrin Máfúlùkù one nítorí mọ́ mi ni ìyá àjọ Máfúlùkù one. So Ọlọ́run á fún mi ní orí ọ̀fẹ́ láti wá máa ta guitar díẹ̀díẹ̀ láti kékeré mi débi pé mo bẹ̀rẹ̀ sí develop àwọn ọmọ akọrin mo bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ẹ̀kọ́ orin díẹ̀díẹ̀ débi pé ìgbà tí máa wọ secondary school tí máa wọ 83 ní year 83 mo dá ẹgbẹ́ band sílẹ̀ tó ń pè ní Angelic Stars ní ayé ìgbà yẹn ní church ìyá mi ní Máfúlùkù one. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní kó ẹgbẹ́ jọ irú àwọn Ṣẹ́gun Nábì irú àwọn Mega 99 gbogbo àwọn yẹn wọ́n jẹ́ àwọn kan tó yẹ pé wọ́n ń tẹ̀lé mi láti ìgbà yẹn tó yẹ pé mo bẹ̀rẹ̀ sí ní groom wọn díẹ̀ so èmi náà mo wá dá band sílẹ̀ ní 83 gbà tó máa di 85 mo ṣe record tí ó ń jẹ́ Jẹ́jẹ́ láyé gbà that was my first album. ó jẹ́ bí gospel music gospel record. Ìgbà yẹn mo meet Lékan Ògúnbáwo Tòkunbọ̀ Jẹ́kúnlé ní Radio Lagos tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí bá mi promote orin yẹn. wàhálà ìjìrẹ́ pọ̀ díẹ̀ lára orin tẹni tó dọ̀wọ́n tó ń bá wa lọ àwọn àgbà pọ̀ ń bẹ̀ tọ́mọ̀ yín ju báwa gan ṣe mọ̀ yín lọ
tẹ́bá lè bá mi kọ díẹ̀ nù torí àwọn àkọ́kọ́ ni ó ti pẹ́ díẹ̀ Bẹ́ẹ̀ ni. tẹ́ bá rántí ẹ kọ́kọ́ yẹn tó mo lè kọ ẹyọ kan nínú ẹyọ kan àbí méjì. ẹ kọ ẹyọ kan bẹ́ẹ̀. èyí tí a ṣe ń gbà yẹn tó popular ò ní ọmọ rere láṣọ mi o èso wẹ́wẹ́ wá súnmọ́ mi tó bá yá má ṣe gbàgbé Jésù èso wẹ́wẹ́ wá súnmọ́ mi. ètò popular jù nígbà jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbà ọ̀la ń bọ̀ wá dá ìwọ ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbà ọ̀la ń bọ̀ wá dá ìwọ ọ̀rẹ́. That's the track tí àwọn lẹ́kàn gbùngbà wọn máa ń play ní rédíò ńgbà yẹn tó popular jù nígbà yẹn. rẹ́kọ̀dì ẹ̀ jáde ó dọjà nígbà yẹn ó tà gan. ẹ pawó ń bẹ̀. àpawó níwọ̀nba tí a lè pa ńgbà yẹn kó tó di pé wọ́n rà á lọ́jà rẹpẹtẹ because nígbà yẹn a máa ń lọ sí the Apostolic Church Lorna Church tó wà ní Kétu a máa ń ta ní rẹ́kọ̀dì a máa kó lọ bá a bá ṣe kọ lọ báyìí ó máa tán ni tàbá ti ń ta báyìí ó ń tán ni ọjọ́ kejì àtún lọ produce mi àtún ta so ó bọ́jà kò sẹ́ni tó gbọ́ rẹ́kọ̀dì yẹn because a máa gbé speaker a máa gbé rédíò tí a máa fi play tí àwọn èèyàn máa gbọ́ tó máa jó sí so let's a kó 1,000 lọ lọ́jọ́ kan ó máa tán a kó 2,000 lọ ó máa tán. látọ̀dún yẹn 80 lẹ́ ń sọ yìí o that was 85 nígbà yẹn. ló fi sọ pé ètò yìí ètò àgbààgbà ni ẹ̀rẹ̀ mọ́ bá ṣe máa ń ṣe ń bì ń pé àwọn máa ń fọ́ sí wẹ́wẹ́ ní kẹ́ má di pé ẹ̀kọ́ ń gbórúkọ àwọn ẹni yìí wọ́n ti ṣiṣẹ́ takuntakun kò jẹ́ pé rúùlù wa ta wà yìí irú àwọn ẹni táwa bá takọ̀ bá jókòó yìí ó yẹ kó ti jù báyìí lọ àmọ́ tó a sì ń dúpẹ́ lọ́lọ́run pọ̀ wà láyé wọ́n wà láyé ní 85 lọ́nà wọn ti ṣe rẹ́kọ̀d jáde tó ti dà tọ́wọ̀n èèyàn ti bò wìtìwìtì kẹ́lẹ́ mọ̀ pé kò nǹkan tètò yìí dálé lórí ni àgbààgbà ni wọ́n ọmọdé ò lè síbẹ̀ bàbá mò ń gbádùn yín ẹ ṣe rẹ́kọ̀dì yẹn ó jáde ó wà lọ́jà bẹ́ẹ̀ni ẹ já tẹ̀síwájú. lẹ́yìn ìgbà yẹn ni mo á meet ẹnìkan tí à ń pè ní Evangelist Akin Adébáyọ̀ tí wọ́n ṣe ìmọ́lẹ̀ ayọ̀ máa sìn wá lọ ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ nìyẹn tí Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ nípasẹ̀ Evangelist Akin Adébáyọ̀ tí à ń pè ní ìmọ́lẹ̀ ayọ̀ lẹ́nu. gbàtẹ́ yín pàdé wọn kí ló wá kí ló sun yín tẹ́ gbé ẹ̀ lọ́sọ pé ẹ̀yin náà gbé máìkì wá kọrin kí ló sun yín tẹ́ fi tẹ́ pé nǹkan mi lẹ́ fi bá wọn ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nípasẹ̀ ẹ̀bùn tí Ọlọ́run fún mi jù nítorí pé Ọlọ́run fún ọ ní ẹ̀bùn orin ṣùgbọ́n Ọlọ́run fún èmi gẹ́gẹ́ bí ọmọ kékeré mo jẹ́ oní gìtà so gìtà yẹn ni mo á fi support wọn ni mo fi di ọmọ ẹgbẹ́ wọn ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní nímọ̀ láti máa ṣe production so mo produce wọn album tí mo fìgbà yẹ mí Ọlọ́run fìgbà yẹ mí mo fi gbogbo ọkàn mi súnmọ́ ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni o. That was my first production. ní etí kí nìyẹn. That was 88 nígbà yẹn. pé kọ́kọ́ jọ jókòó bá olórin pọ̀ iṣẹ́ pọ̀ yes ni mo bá ìmọ́lẹ̀ ayọ̀ ni mo fi ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni mo sún kan ni mo meet pẹ̀lú àbúrò mi kan ń pè ní Dọ̀tun Kọ́ládé ló mú mi mọ Gbénga Adéwùsì. Bayowa international tẹ́ ń gbọ́ lé ní ìgbà yẹn la fi á ṣe ìtùnú. ẹ̀yin lẹ́ bá wọn pò yẹn pọ̀. ibi tí mo ti á bẹ̀rẹ̀ iṣẹ́ production ní pẹrẹwu nìyẹn ìtùnú yẹn èmi mo produce ẹ̀. tó dẹ̀ kárí ń gbà yẹn dáadáa. bẹ́ẹ̀ni tù mí nínú Olúwa ó tù mí nínú èmi mo produce album yẹn gbà yẹn àjèjì la jẹ́ láyé èmi mo produce ẹ̀ kọ́yọ̀ ní ìtòrò tó a ó padà lọ́jọ́ kan ilé ayé yìí àwa náà jà ní that was my job ẹ gbìyànjú. ẹgbẹ́ ojú tẹ̀lé yín ti gbẹ́ ẹ jẹ́ ká à ń bọ̀ ń bẹ̀ bàbá ti gbé wa dọ́dọ̀ Bayowa international a máa tẹ̀síwájú ẹ̀ ń tẹ̀ fẹ́ eléyìí gbọ́dọ̀ jókòó nítorí iṣẹ́ pọ̀ àmẹ́nubà díẹ̀díẹ̀ akọ́ àlùlù sí gan amẹ́jà sọ̀rọ̀ nípa iṣẹ́ tó ń ṣe tó jẹ́ olóòtú àwọn olórin tó jẹ́ production yìí
gbogbo ala máa ń gbọ́ àwa mọ̀ ń pa ìtorí iṣẹ́ tiwa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lẹ́kọ̀ọ́ máa ń gbórin ni kò sí nǹkan tó kí ni nǹkan tẹ máa ń ṣe gangan tẹ bá níyàn jẹ́ product tẹ bá níyàn jó lótú kí ni nǹkan tẹ máa ń ṣe pé olórin yẹn wọlé dé báyìí gbàm ó wá báyìí pé yá mo dé o mo fẹ́ kẹ́ fún wa ní wáàsí díẹ̀ bí ìṣẹ́jú mélòó kan pé kí ni nǹkan tẹ máa ń ṣe gangan fún bàbá tó ń wò yín ní Ìkirè. ibi tẹ lọ owó ló yẹ. ní ṣókí ó ṣe pa ẹ lè má gbèdé kí ẹ sọ fún wa. ó yẹ kán sanwó but má kàn torí àwọn bàbá wa nǹkan tí ò yé wọn rí. gẹ́gẹ́ bí olóòtú orin nǹkan tí ó dálé ni pé ìwọ tọ́lọ́run bá fún ní ẹ̀bùn orin àwa producer ẹ ló máa put ẹ ló máa sọ fún ẹ pé ok o orin tó ní yìí o o ló máa tó ẹ sọ́nà láti gbé bí pé kéèyàn fẹ́ kọ́lé nísìnyí ẹ fẹ́ kọ́lé ẹ gbọ́dọ̀ ní plan ẹ gbọ́dọ̀ ṣe survey ẹ máa ṣe plan ẹ wá gbé contract yẹn fún engineer tó máa kọ́ ilé yẹn ṣọ́rọ̀ mi yé nísìnyí gẹ́gẹ́ bí orin ṣe bí olóòtú orin ṣe rí nìyẹn ìwọ tó fẹ́ kọ́lé tó ralẹ̀ so o máa pe ẹnìkan tó yẹ pé ó máa tó ẹ sọ́nà pé báwo ni ilé yìí ṣe máa rí bí mo ṣe fẹ́ ìwọ ló máa producer yẹn máa ẹni tó engineer yẹn àbí contractor yẹn ó máa bèèrè pé báwo ló ṣe fẹ́ kí ilé yẹn rí báwo ló ṣe fẹ́ kó rí so ìwọ ló máa sọ fún contractor yẹn pé mo fẹ́ kó rí yẹn kí ilé yẹn kó jẹ́ upstairs ni o kó jẹ́ ṣe mọ̀ so nǹkan tó bá sọ fún contractor yẹn ni contractor yẹn máa fi ṣiṣẹ́ yẹn láti máa put it through ok o nǹkan báyìí la máa lò nǹkan báyìí la máa ṣe báyìí ibi tó ti máa bẹ̀rẹ̀ lélẹ̀ so ó dá bẹ́ẹ̀ ló ṣe rí fún olóòtú orin ìwọ tọ́lọ́run fún lẹ́bùn orin tí ò mọ bó ṣe máa gbégbà láti so àwa la máa put it through pé ok o orin tó fẹ́ kọ yẹn o àkọ́kọ́ gbọ́ ohun ẹnu ẹ number one so tó bá gbóhùn ẹnu ẹ tó bá wò pé ohun yìí ṣé ó lọ ní gospel ni á wo texture voice ẹ kind of music tó máa fún rhythm tó máa fún tó yẹ pé highlife ni tó yẹ pé jùjú ni tó yẹ pé fuji ni you know then wà á kọ́ jẹ́ èèyàn máa jẹ́ kó kọrin yẹn wà á wo concept tó máa fún yàtọ̀ sí pé ó lè compose tó yẹ pé ó bá lè compose fine tó bá dé lè compose kí ni nǹkan tá a máa ṣe bóyá a máa get composer songwriter fún láti máa fún lórin tó yẹ pé ó máa lè fi develop but once tó bá ti show interest passion ẹ̀ sí music ó ló máa show nǹkan tí èèyàn máa ṣe láti lè fi help ẹ̀ láti develop talent yẹn so èèyàn máa kọ́kọ́ wo talent tó ní kó tó di pé o put it through so tó yẹ pé life ló fẹ́ kọ́ ni o ẹ pé jùjú ló fẹ́ kọ́ ni o ó wà lọ́wọ́ producer láti put it through láti sọ òótọ́ ọ̀rọ̀ fún but àwọn ẹlòmíì tó bá tẹ́ bá sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn lè sọ no jùjú mo fẹ́ kọ́ o afro jùjú mo fẹ́ kọ́ ni o afro fuji mo fẹ́ kọ́ but ó depend lórí nǹkan tí ẹ̀bùn tọ́lọ́run fún ó depend so producer ló máa put it through pé orin tó fẹ́ kọ́ jù ló máa dá fún ẹ so tó bá jẹ́ nìkan tó jẹ́ oníkíní á gbà kó dẹ̀ gbà so from there music producer àwa sọ fún yín pé ok o concert tó fẹ́ kọ yìí o a máa need the guitarist a máa need the keyboardist a máa need the onígangan a máa need the onísakara a máa need the female backup so èèyàn máa develop ẹ̀ so initially wa èèyàn máa kọ́kọ́ drill olórin yẹn fúnra rẹ̀ ná pé o gbọ́dọ̀ wà on point kó tó di pé o tó lè sọ pé ok o a máa pe àwọn backup so àwọn backup máa rehearse pẹ̀lú ẹ̀ láti wo blending bó ṣe máa blend pẹ̀lú àwọn backup ṣó ti yé nísìn so tí àwọn backup yẹn tó máa blend pẹ̀lú ẹ̀ then ẹ wá bẹ̀rẹ̀ sí introduce àwọn bóyá pé o ní drums ni o bóyá o ní conga ni o bóyá olómele ni o ẹ̀ tún wá máa mú wọn so a máa blend pẹ̀lú wọn díẹ̀díẹ̀ ẹ̀ máa groom wọn àti drummer tó yẹ pé guitarist bóyá pé sax máa wọ̀ bóyá pé trumpet máa wọ̀ bóyá pé orchestration ni you now start
building up bẹ́ẹ̀ pé ẹni tí wọ́n kó máa ní di sakara ni àbí bàtà kankan introduce ẹ̀ sí ẹ̀ á wo bó ṣe máa blend papọ̀ then the concept will be developing gradually then you now discover that okay you are now okay with this kind of music maybe alef ló máa bọ́ sí bẹ́ẹ̀ pé fuji ni o bẹ́ẹ̀ pé juju ni o no from there kẹtù wá sọ pé ẹ fẹ́ máa lọ sí studio ẹ wá wo performances ẹ lórí stage ní live so kẹtù wá sọ pé ok o orin báyìí lẹ́ni ẹ ṣe àmà bẹ̀rẹ̀ àzà lórí orin most especially your message number one tí wọ́n máa ń wò láti kì í ṣe pé gbogbo ẹ̀ pé ìlú wàá kọ́kọ́ wo message orin yẹn náà pé kí ni orin yẹn fẹ́ sọ fún àwọn èèyàn kí ni connection orin yìí pẹ̀lú àwọn public ṣọ́rọ̀ mi yé nísìn so pàtí artist yẹn ti dúró tán then ẹ ṣe máa compose orin ó ní orin ni o kò ní orin ni o bí ẹ pé máa get composer tó bá dẹ̀ yẹ good composer ni you now start working with the song lyrics of the song bó ṣe máa appeal sí public bó ṣe máa jẹ́ kí àwọn èèyàn kan wà catch up pẹ̀lú orin tó fẹ́ kọ so from there ẹ ṣe ra máa gbé ìgbésẹ̀ pé ok orin yìí alive ló lọ fún orin yìí juju ló lọ fún ok rhythm lè máa play sí tó máa push orin yẹn tó máa fi move ẹ á bẹ̀rẹ̀ sí introduce àwọn instruments sí ní background tó máa drive orin yẹn. Iṣẹ́ ni kọ́ra alẹ́ lè mọ̀ pé tó bá ń sọ pé èèyàn jó lòtú producer pé iṣẹ́ gidigidi ni gbogbo àwọn tó ń gbọ́ wa tẹ̀wọ̀n tẹ́ fẹ́ ṣọ̀wọ́n àwọn orin nǹkan òun lẹ́ ti gbọ́ yẹn ẹ̀hán náà máa farabalẹ̀ mú ni a sì padà fún ní aago bàbá létà ẹ bá fẹ́ ṣiṣẹ́ kó iṣẹ́ girigiri ó máa farabalẹ̀ ṣiṣẹ́ bàbá mi ó ti yọ̀ ọ́n ra lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mu méjì mẹ́ta ẹni tó bá mọ̀ á ti mọ̀ pé kì í ṣe iṣẹ́ lélẹ́yìn sí ẹ ṣe mo dúpẹ́ torí àsìkò ibi tá a dẹ̀ sì máa yà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ orin yín orúkọ yín lẹ́nu onífújì púpọ̀ wọ́n ti gbọ́ Olagoroye Julius kí nǹkan kan mọ́ra wọn tálẹ̀ kọ́kọ́ ṣorin fún nínú gbogbo òun ní onífújì yẹn ká bẹ̀rẹ̀ sí wálé díẹ̀díẹ̀ báyìí àti pé ìbúlẹ̀ ti pàdé torí gbogbo púpọ̀ ìtẹ̀pẹ̀ púpọ̀ bíi gospel nǹkan ni báyìí mo lórí tùǹgbà ti wá wáyé ẹjẹ́ àwọ̀ bẹ̀rẹ̀ báyìí sí ẹ̀yán bàbá ọ̀ṣọ́fà tó wá dé ẹ bẹ̀rẹ̀ sí pò sí wáǹdì. iṣẹ́ mi pé gbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Bayowa mo bẹ̀rẹ̀ pẹ̀lú gospel music ni ìtùnú yẹn gospel music ni so along the line bàtà ṣe ìtùnú yẹn Ọlọ́run wá fún ọ ní oore ọ̀fẹ́ pé wọ́n ní connection pẹ̀lú NTA 7 gbà yẹn so bàtà ṣe ìtùnú yẹn tán tá a rí i pé Ọlọ́run gbògo ìtùnú yẹn bẹ̀rẹ̀ sí ń lọ so bá ṣe ní ẹ mọ̀ pé ábọ̀mù ẹ̀ tà débi pé gbogbo ayé ló mọ nǹkan tó ń pè ní ìtùnú tó ń mọ so ibi tí Bayowa ti wá dá Bayowa half hour sílẹ̀ ní NTA 7 nígbà yẹn so bá ṣe wá ẹ̀yin náà ṣe dá company sílẹ̀ bíi marketing outfit kan ká lè máa fi polówó ọjà iṣẹ́ yìí ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn tí Bayowa fi lọ register as promoter and marketer tó fi dá Bayowa half hour tó fi dá Bayowa films and records sílẹ̀ tá a fi bẹ̀rẹ̀ so kí ni wọ́n dálẹ̀ fún ibẹ̀ ni àwọn olórin ti bẹ̀rẹ̀ sí ní kọ́ mi láti wá sọ pé èmi náà máa fẹ́ darapọ̀ mọ́. ṣé ńgbà tẹ́ ṣe ìtùnúyàn tán ẹ̀yin ti wá di pé ẹ̀ ń bá Bayowa ṣiṣẹ́. bàtà ṣe ábọ̀mù ìtùnúyàn tán a ṣe ire ayọ̀ tá a ṣe ire ayọ̀ a ṣe ìwọ ni after ìwọ ni a ṣe àjèjì ibi táwọn èèyàn ti á bẹ̀rẹ̀ sí ibi tá a ti dá company sílẹ̀ ni tá a bẹ̀rẹ̀ sí ní ṣe production so ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ pẹ̀lú wọn nìyẹn so wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba àwọn artist mi wọlé tá a bẹ̀rẹ̀ sí ní jọ ṣiṣẹ́ pọ̀ ìgbà yẹn ni wọ́n jọ ní àjọṣepọ̀ pẹ̀lú Dúdú Heritage Dúdú Heritage ló wá show interest pé
jájọ ṣe àṣepọ̀ kájọ máa ṣe promotion kó dúdú heritage abroad ni dúdú heritage wà bí wọ́n ṣe jọ wá ní àjọṣepọ̀ láti abroad nìyẹn dúdú heritage wá pé Bayowa pé ok o artist mi tó ń bọ̀ láti America o máa fẹ́ kó bá mi promote ẹ̀ lórí platform ẹ̀ ní Nàìjíríà ibi tí dúdú heritage ti introduce Àgbà Akin that is Abbas Akande Obesere nígbà yẹn so gbà tó fẹ́ dé láti America ibẹ̀ ni connection yẹn ti wá nìyẹn so bó ṣe ń bọ̀ láti America báyìí tó máa dé sí Nàìjíríà ọwọ́ Bayowa ló dé sí as marketer Nigeria marketer so kí ni dúdú heritage ni international promoter nígbà yẹn so the first album tí ma kọ́ produce tó jẹ́ Fuji òun ni Abbas Akande Obesere record òní ẹ and that was ọmọ Rapala overthrow ni àbẹ. so gbà tí Obesere máa wọlé sí Nigeria first album tí wọ́n ṣe ń gbà yẹn òun ni His Excellency òun ni first album tí mo kọ́ ṣe fún Abbas Akande ń gbà yẹn. ṣe ẹ ń ṣiṣẹ́ fún ní Fuji rárá rí first onífújì tẹ́ máa ṣiṣẹ́ fún ni first. báwo ni gospel kọ̀ọ̀kan lẹ́ni ṣe mọ́ra wọn kí ni ìyàtọ̀ ń gbà tí ẹ fẹ́ ṣe rẹ́kọ̀dì yẹn kí ni ìyàtọ̀ bẹ̀ kí ni. ìyàtọ̀ bẹ̀ ẹni tó bá ti mọ̀ nípa orchestration kò yẹ kó jẹ́. kí ló orchestration yẹn. orchestration ni pé kí wọ́n kó gbogbo music any kind of music orchestration means pé gbogbo instrumentation tó jẹ́ tó jẹ́ live performance tó involve every instrument. ìyẹn gangan ni kókó ọbẹ̀ gangan. ìyẹn gangan ni orchestration pé drums ó involve drummer ó involve guitarist ó involve saxophonist ó involve horns ó involve brass ó involve anything orchestration gbogbo irinṣẹ́ live performance òun ni orchestration. So nǹkan tó bá fi lè mú ẹ tó lè handle that kind of music definitely you should be able to handle any kind of music. ṣé o ti yẹ nísìn so Fuji wà jẹ́ music kan tó yẹ pé analog ni ó involve so ó wà lọ́wọ́ producer láti jẹ́ ẹni tó yẹ pé ó ní experience live performance live production pé kí wọ́n gbé orin kalẹ̀ kó wá fi instrument kó wá mọ bó ṣe máa blend instrument tó máa wọlé sí so fortunately ó wá jẹ́ modern music là ń lò nígbà yẹn ó ti yàtọ̀ sí Fuji tó ń play aláyé àtijọ́ so gbàtí Obesere máa fi dé gbà yẹn tẹ́ bá wo overthrow yẹn ẹ rí pé ó yàtọ̀ sí gbà tó máa fi play gbà tó máa fi ṣe His Excellency wá improve ó wá jẹ́ music tí a wá introduce modern equipment modern pattern the modified music sí Fuji so ó wá yàtọ̀ pattern wá yàtọ̀ sí gbogbo nǹkan tí wọ́n ti ń play bọ̀ látẹ̀yìn so when you listen to that music you know that it's a very improved. báwo ni ìbáṣepọ̀ yín nínú ilé ńlá tẹ́tí ń poṣẹ́ yẹn pọ̀ kí ni torí ẹ̀ ń jọ ṣiṣẹ́ kọ̀ọ̀kan rí báwo ni òyìnbó máa ní relationship báwo ló ṣe lọ báwo ni synergy yẹn. It was very fantastic the reason tó fi wà fantastic ni pé Obesere jẹ́ nìkan tó cool tó calm down tó máa ń listen sí nǹkan tó bá da when you tell him já ṣe báyà á jókòó á farabalẹ̀ á wò pé kó tó ṣe pé kíní but ó wá jẹ́ nìkan tó yẹ pé ó like good music so gbàtóhùn náà rí nǹkan tó ṣẹlẹ̀ kò lè sọ̀rọ̀ ó kàn blend pẹ̀lú mi ni tí máa sọ pé ẹja play báyìí fine but Obesere wa jẹ́ nìkan tó jẹ́ pé ó ní èdè ó ní Yorùbá ó mọ̀ nípa Yorùbá Bayowa náà tó wá jẹ́ nìkan tó yẹ pé ó mọ̀ nípa Yorùbá so wọ́n máa ń infuse àwọn Yorùbá ìjìnlẹ̀ Yorùbá yẹn wọ́n máa ń infuse ẹ̀ sínú music so with my class of music tèmi introduce everything was going fine so the relationship was good so gbàgbà la ṣe His Excellency ó blow Papa worldwide ó lọ
papa sidophobia ó lọ ìbẹ̀rù ó lọ gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ẹ mọ̀ gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ń glow ó bẹ̀rẹ̀ sí ń grow ó bẹ̀rẹ̀ sí ń grow. fọwọ́n ara alẹ́ tán wò tó jọ wọn ọ̀dọ́ tó jọ wọn kéékèèké wọ́n á máa wò ó pé iṣẹ́ mọ̀ kọ́kọ́ ń pa àwo bàbá Egungun Be Careful pé iṣẹ́ mọ̀ ń pa ẹ̀. Egungun Be Careful was produced by me originally. ṣé mọ̀ kó ni yẹn tún padà wá padà bẹ́ẹ̀ ni ó tán èmi tí mo produce Egungun Be Careful lélẹ́yìí. lóòótọ́. yes tí mo introduce gbogbo instrument tí a play gbà yẹn everything sí tó lọ ní Fuji pattern. ẹ̀yin lẹ sọ pé ká máa pariwo omi o omi o omi o adadadada di ẹ̀dáadẹ. máa wọ́n ní ẹ̀wọ̀n mi sí you understand. ẹlẹ́ wà nídìí iṣẹ́ yẹn. èmi mo produce ẹ̀ gbà yẹn but Abbas was the composer because Ọlọ́run fún lẹ́bùn composition forget about the composition Abbas is perfect is 100% okay. so ti ẹni sìn so along the line ibẹ̀ along the line ni Fuji gyration ti wá wọlé. kí ló bí gyration torí tá a bá ń sọ ń pa rẹ́kọ̀dì tó jẹ́ pé nílùú wa ta wà téèyàn ń fara ṣiṣẹ́ torí kéèyàn tó lè bá olórin Fuji méjì oní hip hop mọ́ra wọn oní tíátà mọ́ra wọn kéèyàn tó lè kó wọn pọ̀ tó tẹ bá rántí pé iṣẹ́ yẹn Saheed Balogun wà ń bẹ̀ bàbá kọrin Father U-Turn Adex wà ń bẹ̀ Sule Malaika gbogbo wọn hip hop. mo fẹ́ kẹ́ fún mi nítàn ráńpẹ́ nípa Fuji gyration kí ló bí. Fuji gyration ó jẹ́ nǹkan tí Ọlọ́run kàn pé album ìyanu ló jẹ́ breakthrough ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ artists to participate nígbà yẹn and that job was brought by Saheed Balogun. Saheed Balogun ẹ mọ̀ pé onítíátà ni. òun kankan lọ Nàìjíríà yẹn. òun ló ní Nàìjíríà yẹn òun ló gbéṣẹ́ yẹn wá ṣó ti yé nísìn ó wá pé àwọn ọ̀rẹ́ mi kan Adémọ́lá Adélakùn Bọ́lájí Bello àwọn àgbà ó wá pè wọ́n mọ́ra wípé a fẹ́ ṣe orin báyìí a fẹ́ ṣe orin báyìí báwo ni ká ṣe báwo ni ká èmi mo gbé concept sílẹ̀ wípé concept báyìí ni ká ó wá pè Father U-Turn àti Ades so àwọn Ades ló wá compose orin Ades ló gangan àwọn Ades gangan ló mú gyration yẹn gangan wá orin yẹn gangan wá pé ẹ jẹ́ ká lo orin báyìí ká gbé tá bá lè introduce irú Ades gangan ló mú orin yẹn wá pé wọ́n ní pé èmi gan wá sọ pé it's a very good concept let's use it báwo la ṣe afẹ́ blend ẹ̀ pẹ̀lú Fuji fìtíwá ọ̀la ọ̀wá fire me for one time fire. ṣó ti yé nísìn. bó ṣe gbà yẹn ta ló mú Paso àbí Màláṣẹ dídì wò pé àwọn tó lè ṣiṣẹ́ yẹn gangan rè lẹ́ fi. Saheed Balogun ló lọ mú Paso ti mọ nǹkan tóun fẹ́ òun lórí tóun fẹ́ wípé òun fẹ́ àwọn èèyàn báyìí kan participate àti Father U-Turn ok báwo la ṣe á fẹ́ blend wọn papọ̀ èmi ni mo wá blend gbogbo bá tó ń kọrin yẹn tó ń kọ báyìí tó ń kọ báyìí ẹja ṣe báyìí so èmi wá direct wọn àwọn Adémọ́lá Adélakùn ló fún ọ ní àwọn orin Fuji tó wà láàrin ẹ̀ àwọn náà compose orin yẹn ni wọ́n fún ok o Pasuma ìwọ kọ eléyìí Malaika kọ eléyìí àwọn track ìta fún àwọn kìíní. báwo ni tí ẹ̀gbọ́n wa Saheed Balogun bá. Saheed Balogun kàn jive ni o. àwa náà ṣàtún. no na pé kí àwọn kí everybody lè belong la fi máàjì gbogbo wọn papọ̀ Ọlọ́run dé wàá gbà àkóso ó dẹ̀ jẹ́. kí ni Fuji gyration kí ló ṣe fún Julie King kí lẹ rò bí rẹ́kọ̀dì yẹn ṣe fún yín fúnra yín. breakthrough ni because iṣẹ́ tí mi ò ṣe mi ò Ọlọ́run kan gbé wá ni. ẹ dárúkọ wọn Adémọ́lá Adélakùn adádọ́kọ̀ ṣé wọn náà wà tẹjọ ṣiṣẹ́ lórí. bẹ́ẹ̀ ni àwọn wà ń bẹ̀ because àjọ ṣiṣẹ́ lórí ẹ̀ Adémọ́lá Adélakùn he plays very good role Bọ́lájí Bello àwọn náà play so àwọn náà compose some of those songs. fún wọn pé yes but a mini technical production director nígbà yẹn. ṣùgbọ́n jọ wà papọ̀ lẹ́ẹ̀kan náà nàbí wọ́n ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ Pasuma là ń ṣe tí a. wọ́n ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àjọ wà papọ̀ àjọ wọ studio papọ̀ ni but during the production I ní serious challenges
kò sí bí o ṣe ní sí. serious challenges tó yẹ pé ẹlòmíì kan bínú lọ ní láàrin wa láàrin àwọn olórin tó wọ̀ pé òun ò lè meet up pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí jẹ́ pé a ní láti calm down láti ẹ mọ̀ ẹni tó bá fẹ́ achieve kí àwa ní sùúrù so but lẹ́ni ẹ fẹ́ dárúkọ lórí tó bí mi ò fẹ́ dárúkọ ẹja dárúkọ náà ẹ má worry a máa sọ ọjọ́ mi ọ̀rọ̀ alẹ́ tẹ bá sì pè wọ́n a máa sọ fún wọn àwọn olórí tẹ fẹ́ràn tẹ mọ́ sí i ẹ pọ̀ olórí àgbà àfisà yẹn bì. orin yẹn sọ wọ́n di olórin ńlá and they are doing fine. rẹ́kọ̀dì ẹ̀ títí dọ̀la. ṣẹ́yìn náà lè wá mọ̀ nípa abẹ tó ń ṣe gbé àǹtí wa kọ sí ọ̀jẹ̀ àkọ́ sórí fídíò torí fídíò yẹn náà tún tà lọ́bì nǹkan. bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ àkọ́ àwa náà la introduce ìgbà yẹn lòun náà dé láti Benin tóun náà fẹ́ break through gbà yẹn tí Bayowa fa mọ́ra pé ok wàá máa jó fún wa even though òun kan fẹ́ ṣe album gbà yẹn kó tó di pé ó yàwọ́ sí ọ̀nà tó. ó yàwọ́ sí gbogbo èèyàn lọ́rùn apá wo ká mọ́. so ọ̀jẹ̀ àkọ́ was a very good friend. àjọ ń ṣe ńgbà yẹn very very good friend and very very ready to learn because èmi mo ń kọ lórin ó ní orin kan tó fẹ́ kọ album tá a fẹ́ ṣe ńgbà yẹn tó ti ń kọrin tá a fẹ́ record ńgbà yẹn kó tó di pé Ọlọ́run á gbégbá ọ̀nà mi so lẹ́yìn ìgbà yẹn ni mo ṣe èmi nìkan ni mo dá produce Americana fún Paso ńgbà yẹn. mo ń bọ̀ ń bẹ̀ mo fẹ́ ní ṣé ńgbà tí Wasiu Pasuma wá rí i pé mi gbọ́dọ̀ jẹ́ kẹ́gbọ́n yìí lọ ṣé ló wá fàyín wọ kọ́nà ń gbé bàbá ẹwà nígbà tó rí kọ́kọ́ dì mú. bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tá a ṣe Fuji generation yẹn tán lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti travel abroad tó fi lọ sí America gbà tó máa fi dé kó tó dé láti prepare Americana sílẹ̀ ni mo ti ṣe concept Americana sílẹ̀ pé ta fi introduce French song. tó fi je m'appelle Pasuma kìíní kan ta fi introduce ẹ̀ sínú Fuji ta fi ṣe American welcome song fún gbà yẹn ó dẹ adẹ ṣe. yàrá ní America náà màmárè yàrá ní Ghana màmárè ó so yes. tọ́ba ni wọ́n sàmọ́ Ṣàngó. bẹ́ẹ̀ ni. kẹ́tì àwọn yẹn dẹ̀ ṣiṣẹ́ fún Paso. rẹpẹtẹ ó class Paso yàtọ̀ sí any other person because it was a full of instrumentation so ó yàtọ̀ sí gbogbo Fuji class ẹ̀ yàtọ̀ that's the thing nǹkan tá à ń sọ nípa production nìyẹn nowadays most of the jobs of Fuji wọ́n sùn wọ́n lórí kọ́bì kan náà ni there is no concept tó yàtọ̀ because tí trend nǹkan bá ti ń lọ ẹ máa try creativity ó matter. You need to create something new for other people to follow. tó bá tẹ̀ sí wàá tún yàbàrà wàá tún ṣe concept là ń pè. so tí concept yẹn tí ò bá change ẹ kàn máa sùn ẹ máa lọ kò ní sí good development mọ́ that is nǹkan tí mo rí sí trend of music tó ń lọ nísìnyí ẹ they are trying láti lè jẹ́ kí music yẹn kó exist but because àwọn tó ń tẹ̀lé ò fún ọ ní another dimension of nǹkan tó yẹ kó mú jáde but kí ni Ọlọ́run fún wa jura wa lọ. bámi létí ọ̀tún kí n tó sì sí ó ṣàmọ́ pé mi ò lágbára má lágbára fún mi kó máa lọ ó wà ń bẹ̀. ohun gangan ni ẹja dúró lórí Paso ohun yẹn ni ẹ. ẹja dúró lórí Paso ẹ tún wá ṣiṣẹ́ fún Sílẹ̀ Àlàó Màláíkà náà bẹ́ẹ̀ni tó ráwọn fáwọn sọ máa wò pé bàbá yìí ṣiṣẹ́ nǹkan náà ṣé lẹ́yìn tí Màlárí bíi ti Paso náà lòun náà tún. bẹ́ẹ̀ni èmi àti Gbénga Lúyò ń gbà yẹn tájọba wọn ṣiṣẹ́ ń gbà yẹn. báwo ni Wasiu Alabi Pasuma nù nínú studio àti sọta bass báwo ni bá ṣe pọn wọn irú kí ni nǹkan tẹ́rí tó yàtọ̀ pọn tẹ́ bá ń bá wọn ṣiṣẹ́ nínú. kò sí gbogbo they are all cordial after the first time ta meet pé first time tẹ́ ẹ̀ bá ti mọ̀ wá ara yín tẹ́ ẹ̀ bá ti gbogbo ọjọ́ meet lẹ́ẹ̀kan tí olùkọ́ the next one báyìí olùkọ́ wọn bẹ̀rẹ̀ sí flow ni so it was fine wọ́n gbìyànjú because mi ò tẹ̀ expect pé ó lè easy fún ọ ẹ mọ̀ pé gbà yẹn wọ́n ṣe máa ń búra wọn ẹ máa rò pé bí wọ́n ń jà ní wọ́n ò jà kankan ọ̀tọ̀ ní ìjà tó ẹ̀ ń gbọ́ nígboro ọ̀tọ̀ ní nǹkan tó ń jọ ń ṣe ọkàn fi yẹn ṣó ti yẹn nísìn so they were all so cordial
ṣe nǹkan kan tá síbi tí tárí rántí ń sìn torí à ń padà bọ̀ lọ́wọ́n olórin tàdé ṣe náà ẹ tún wá ṣe tó léṣòlú mọ́ra wọn bákan ti gba Babangida mọ́ra wọn nǹkan mọ́ra wọn ẹ ṣe ta ló gbé yẹn wá ṣé bí ìlú ṣe rí ń gbà yín abẹ́ ìwò kẹsàrè fi níṣókè gbé àwọ̀ bẹ̀yẹn. ibi tẹ́ ẹ lọ yẹn ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn o torí gbà tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Bayowa along the line ni ọ̀rọ̀ pé ká máa ṣe jingle fún àwọn olóṣèlú gbogbo first orin jingle tá a ṣe èmi mo kọ́ produce Gbénga fún Bayo fún aṣáájú Bọ́lá Ahmed gbà yẹn first jingle tí Bayowa ṣe èmi mo produce ẹ̀ lẹ́yìn ìgbà tá a ṣe iṣẹ́ yẹn nígbà yẹn before ká tó ṣe ti Tinubu gbà yẹn la ṣe ti Abiola MKO Abiola tá a ṣe nígbà yẹn tá a fi ṣe Babangida must go ṣó ti yé nísìn táwọn nígbà yẹn a meet pẹ̀lú MKO pẹ̀lú Gbénga Adéwùsì Bayowa sọ pé MKO wa promise Bayowa pé anything tó bá lè ṣe kó lọ ṣe àgbà 1 naira àgbà 1 kọ́bọ̀ la fi lọ ṣe publicity fún MKO Abiola wa promise wa pé tẹ́ bá ṣe album yìí o tó ń bá débẹ̀ o ká má worry anything everything tí a bá need òun ready láti ṣe kí ni wàá wúwa lórí bá ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìpolówó a bẹ̀rẹ̀ sí ṣe orin publicity fún MKO ńgbà yẹn so gbàtà ṣe gbàtà wá di pé ẹ mọ̀ gbogbo àti wà ní high kínní kó tó di pé issue of pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n annul June 12 bí wọ́n ṣe annul June 12 yẹn ó ká wa lára so gbogbo ìgbà tí wọ́n wà tí wọ́n fi arrest wọn inú wa ò dùn àwọn wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ so ẹ dẹ̀ mọ̀ pé kí ni ìbínú yẹn máa wà ní ọkàn ó wà lọ́kàn everybody even gbogbo Nàìjíríà gan à ń hot nígbà yẹn kó tó wá di pé a gbọ́ pé wọ́n attack wọ́n arrest wọn níbi pé a gbọ́ pé wọ́n pa Abiola kí ni yẹn ó wá ká Gbénga Adéwùsì lára ó ká gbogbo lára kí la fẹ́ ṣe ọjọ́ tá a gbọ́ pé wọ́n pa wọ́n báyìí ọjọ́ kejì ìbínú ni Gbénga Adéwùsì fi wọnú studio ọjọ́ kejì la wọnú studio ọjọ́ yẹn gangan alẹ́ ọjọ́ Friday yẹn gangan la wọnú studio a ṣe recording Babangida must go tá a ṣe ń gbà yẹn níwájú ọlọ́run the following day wọ́n kó àwọn military junta tó kó wọn wá sí Aphrodisia mo ti gbàgbé orúkọ olórí àwọn security gbà yẹn wọ́n kó wọn wá sí Aphrodisia ó ṣe wá bẹ̀rẹ̀ sí wá wa ajá wọ́n bẹ̀rẹ̀ sí tú gbogbo studio ènìyàn wọ́n ń wá wa. wọ́n rí ká mọ́ bẹ́ẹ̀. wọ́n rí wa ká o ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn uncle Johnson Adémilókun àti àwọn security kìíní wọn níbẹ̀ ní wọ́n fún wa lọ́wọ́ pé àwọn people ti wà ń ta o inú gbó Adéwùsì ó lọ fa irun orí ẹ̀ ó dé fìlà cowboy ló gbé sórí ló fi crow àmọ́ olúkàkù bá ṣe fọ́ndàgbé ní ẹ̀ o. ẹni orí yọ ni ó dilé tó bá gbà yín mú. Dead or alive ni Babangida sọ fún kínní dead or alive wọ́n rí wa òkú àbẹ́ ààyè kan máa gbé wa bọ̀ ní Àbújá ni. bá tó máa di adúpẹ́ fọlọ́hún pé a wà láyé pé nǹkan tọ́lọ́run fẹ́ lò wá fún pé Ọlọ́run sì ní ẹ̀mí wa lò ní ò jẹ́ kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ if not nǹkan táwọn sọ yìí kọ́ la máa sọ because gbogbo àwọn tó ń mú báyẹn ọ̀pọ̀lọpọ̀ náà padà nù tí àárín wọn Monday ni Adéwùsì sá lọ sí Badagry ó sá lọ sí Badagry àwa náà
èmi Díà Òjó Ṣèyí kíní gbà yẹn Ṣèyí Àjàyí tí gbogbo wa jọ ṣiṣẹ́ amẹ́rẹ́ ni Ọlọ́run fi kó wa yọ because inú wa bàjẹ́ pé ọjọ́ ọ̀la wa ni Babangida bàjẹ́ yìí ìbínú la fi ṣe rẹ́kọ̀dì ẹ̀ dẹ̀ ta ẹyọ kan báyìí dọ́là èmi gan mi ò ní kọ́pì ẹ̀ sílé gbàyè sọ̀rọ̀ yìí iṣẹ́ ẹ̀dẹ̀ ló tà jù nínú iṣẹ́ tí Bayowa ṣe lẹ́yìn ìtùnú Babangida must go yẹn òun ló tà jù because ẹyọ kan nínú rẹ́kọ̀dì yẹn kò ṣẹ́kù lẹ́yìn ìgbà tí wọ́n declare wanted tí wọ́n ń ṣe pé kínní àwọn marketer àwọn bẹ̀rẹ̀ sí ta sí gbòòrò wọ́n kàn print ẹ olúkàkú kàn print ẹ lọ kò wá tún ní jákẹ́ẹ̀tì mọ́ kò ní kí because ayé ìgbà yẹn rẹ́kọ̀dì là ń ṣe rẹ́kọ̀dì ni kò ní sleeve àpẹ́ kínní rẹ́kọ̀dì ni wọ́n so olúkàkú kàn so ó jẹ́ nǹkan tó yẹ pé the album tó fún mi ní kíní jù concern jù láyé mi òun ni rẹ́kọ̀dì yẹn Babangida must go ṣe pé mo dẹ̀ ń dúpẹ́ lọ́lọ́run pé Ọlọ́run kó mi yọ adé wà láàyè títí lẹ́yìn ìgbà yẹn la wá ṣe tribute fún Abíọ́lá la ṣe gbogbo ẹ̀. ẹ̀yin rálé ẹ̀yin náà rí pé tá a bá sọ pé tòyí àgbààgbà ni àkàn ń fẹnu sọ lásán èmi náà gbọ́ tí mo wà pẹ̀lú wọn bí gàdégé mo kàn ráhùn wọn ni ẹ̀yin rálé náà máa wọ pé àwọn èèyàn lélẹ́yìí àwọn àgbà ni nídìí iṣẹ́ yìí tí wọ́n ti gbé iṣẹ́ yìí náà gbọ́ bọ́ ṣe mú mọ́ra wọn látọjọ́ tó ti pẹ́ òun la ṣe ní gbogbo wọn bàbá ìyá à ń gbọ́dọ̀ gbàgbé wọn ní ìtọ́wà láyé tọ́wà láàyè àwa sọ́dọ̀ wọn àgbọ̀ látẹnu wọn káwọ̀ ọ̀dọ́ náà tá à ń wò náà ká náà lè ní nǹkan kan dìmú náà kó lè wúlò fún wa ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí pé ẹ ti bọ́ wọn mo rí pé Julie King ẹ̀ ń yọ̀yàn kọ̀ọ̀kan sílẹ̀ ní tiyín kò bá jẹ́ upcoming kò bá jẹ́ pé ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni àwọn èèyàn pọ̀ tẹ̀ ń ṣiṣẹ́ torí àwọn máa wò pé àbí tí mo lórúkọ dé yìí o èèyàn báyìí báyìí ń fẹ́ ṣiṣẹ́ fẹ́ yín èèyàn kan kúrò ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ti ṣiṣẹ́ fún ṣe fẹ́ jẹ́ ká mọ 2 mẹ́ta 4 yálà wọn tẹ́ ti ṣiṣẹ́ fún nígbà yẹn tí ò tẹ́ ṣe bóyá tó jẹ́ pé orúkọ ẹ̀ tàn àti sí náà ẹ bá mi tún gbé àwọn ọbẹ̀ ká lè fọ́n náà ní ọ̀wọ́ tiwọn náà. Àwọn tí mo ṣiṣẹ́ fún gan pọ̀ ń gbà yẹn o Bùsọ́lá Ọ̀kẹ́ ni o. ẹ̀yin náà lè ṣe gbọ̀n àwọn àwòyàn náà. Bùsọ́lá Ọ̀kẹ́ ò lè gbàgbé mi dọ́là Ṣọlá Allyson ni o. gbogbo àwọn àwo tọkọ ṣe ẹ náà. gbogbo àwọn Èjì Òwúrọ̀ nǹkan Èjì òun náà ni Ṣọlá Allyson èmi kọ́ mo ṣe Èjì Òwúrọ̀ but èmi mo ṣe atọ́kùn ẹ̀ Èjì Òwúrọ̀ fúnra rẹ̀ because òun ló máa ń ṣe backup fún mi gbogbo ojú generation tẹ́ ẹ gbọ́ yẹn Americana tẹ́ ẹ gbọ́ yẹn gbogbo Papa Worldwide ti Obesere tẹ́ ẹ dárúkọ lẹ́ẹ̀kan tó Egungun Be Careful àwọn tó kọrin síbẹ̀ nìyẹn àwọn tó ṣe elégbè yẹ Ṣọlá Allyson mo sì máa ń sọ dọ̀la pẹ̀lú àwọn Kòfó Ọládùnjoyè wọ́n pọ̀ Fúnmi Black gbogbo wọn Níkẹ́ Oyèwọlé Fúnmi Fèyíṣayọ̀ Ṣemilógo Ìyábọ̀ Páládé gbogbo wọn bẹ́ẹ̀ yẹn these are the people tó yẹ pé wọ́n ti di àwọn náà ti di star ní so because most àwọn tó mọ̀ dáa kan wà lá Amẹ́ríkà ní gbogbo wọn wà Ṣẹ́gun Nábì ó backup ó wà lára àwọn tó ń ṣe backup most of our artists yẹn nígbà yẹn. yẹn ni kébì kan lèèyàn ti máa bẹ̀rẹ̀ ibì kan lèèyàn ti bẹ̀rẹ̀ Ṣọlá Allyson tẹ́ sọ yẹn ń pè bí òun náà ti ṣe backup yìí kó tó wá di kó náà wá dògo káàkiri. bẹ́ẹ̀ ni ògo ni Ọlọ́run dẹ̀ ti pè é pé ó máa di nǹkan tó if not because mo tẹ̀ náà ti Ṣọlá Allyson yẹn pé Ọlọ́run èṣù yẹn ṣe débi pé wọ́n tẹ̀ǹtẹ̀ ó rẹ̀ pè mí pé Julie King mi ò fẹ́ ṣe nǹkan báyìí o báwo ló ṣe máa protect mi I was a protector ẹ pé tẹ́wá lè get ẹ èmi wọn protect ẹ tí ò fi bọ́ sọ́wọ́ amúnisìn tó fi dé pé Ọlọ́run wá gbé ògo ẹ̀ yọ gba ọ̀nà àrà because mo dúró tì í pé nǹkan tó fẹ́ ṣe é yìí ò ní ṣe é Ọlọ́run dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ gbé ògo ẹ̀ yọ lọ́tún so orí ọ̀fẹ́ yẹn mo mọ̀ pé Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ yẹn. ìjọba ní kẹ́ máa kọ́ra ẹ̀ lè kà wọ́n wọ́n gan. Mega 99 tí ẹ̀ ń rí lé ní àìmọye wọ́n ti sọ mí lẹ́nu lórí ẹ̀ tí mo ti forí mi fa oríṣiríṣi nítorí tiẹ̀
Gbemi Davis bẹ́ẹ̀ ni Gbemi Davis Ṣẹ́gun Nabi Ṣèyí Ekins Aduke Gold gbogbo wọn tó yẹ pé mo ti ṣiṣẹ́ fún fẹ́ràn mi Golden Angel èmi tí mo name ẹ̀ ní Golden Angel lélẹ́yìí I discover her through her mom Tọ́pẹ́ White yẹn náà máa ń kọrin pẹ̀lú Obesere ni ó máa ń ṣe fún Obesere kó tó di pé òun náà òun ló wá jẹ́ manager ọmọ ìnísìn there are many of them Jùmọ̀kẹ́ Ọ̀kẹ́ Jùmọ̀kẹ́ she's a very good singer ẹ̀gbọ́n Bùsọ́lá Ọ̀kẹ́ ni Jùmọ̀kẹ́ Adéyanjú. Julie gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gbogbo iṣẹ́ tẹ̀ ti pò pọ̀ yìí á jẹ́ pé gbogbo àtẹ̀ ń bọ̀ mọ́ onífújì gangan tẹ̀ ń sọ yìí á jẹ́ mílíọ̀nù lẹ́ máa gbà lọ́wọ́ wọn o torí gbogbo ṣe yànnàná gbogbo nǹkan tí ẹ pò pọ̀ yìí torí èmi máa ń fẹ́ sọ̀rọ̀ nípa ìyẹn níta bá ń ṣètò yìí tó dà tó bá jẹ́ pé ẹ kọsẹ̀ lọ́wọ́ bí kankan àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n lè dín mú ẹ máa fi gba mílíọ̀nù náà wọ́n ń gbà yẹn o ó rúgbọ́ wọn àtàṣe yẹn báwo nìyẹn ṣe jẹ́ ṣé bó ṣe rí nìyẹn àbí. Brother mi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ ṣùtì yín tábà tẹ́ pé ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ yẹn ká máa dúpẹ́ ni ṣe rí àwọn tí à ń bá ṣiṣẹ́ tá à ń ṣe fún lọ́tún lọ́sì kọ́lọ́n dáríjì wọn pẹ̀lú gbogbo ìwà wọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a ti ṣiṣẹ́ fún tó yẹ pé Ọlọ́run ti ṣe Ọlọ́run ti true wa iṣẹ́ tá a ṣe Ọlọ́run ti gbé wọn lókè débi gíga ṣùgbọ́n tó yẹ pé wọn ò bójú ẹ̀yìn kan wo àwọn tí wọ́n tó jẹ́ àǹfààní fún wọn láti lè achieve nǹkan tó ń achieve yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìrẹ́jẹ selfish interest because tí ẹ pé a bá fẹ́ wo ni pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo mention yìí ó yẹ kí irú àwa yìí náà ká wà ní ipò gíga ni. Julie torí bẹ́ẹ̀ mi máa ń fẹ́ yọ̀nà náà fún àwọn aráàlú àwọn tó ń wo ètò yìí ṣẹ̀wọ̀n professor wọn tó tọ́jọ́ wọn ní làákàyè pọ̀ ẹ jẹ́ ká tún yọ̀nà náà délẹ̀ kí ni ìdí iṣẹ́ yìí ni ẹ̀jẹ̀ fẹ́ ṣiṣẹ́ ni ṣé kò sí pé Abasakode Obesere iṣẹ́ ta fẹ́ pò pọ̀ yìí tí bá máa ṣe fún ẹ o iye báyìí ni mo máa gbà o mi lè sọ iye báyìí ni o iṣẹ́ yìí kàn ń bẹ́ sí studio ẹ̀ kàn ń ṣiṣẹ́ ni kí ni ìpínlẹ̀ tó dẹ aláti mọ̀ pinlẹ̀ gan ká má kàn sọ pé bóyá pé ìrẹ́jà àbí nǹkan kan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé orientation táwa ní òun ló kó bá wa nítorí pé àwọn tó jẹ́ aṣíwájú wa ó yẹ kí wọ́n ti fi ìlànà yẹn sílẹ̀ irú pima nísìnyí ó yẹ kí àwọn kìnìún yẹn ti wà in place pé kófì yẹn ti wà pé producer o nǹkan báyìí tó bá produce iṣẹ́ o bó ṣe máa rí lélẹ̀ ní orientation yẹn number one ibi tí flop yẹn ti wá nìyẹn tí wàhálà yẹn ti kọ́kọ́ so àwa ní orientation meanwhile àwọn kan wà tó ṣíwájú àtọ́ mọ̀ nípa kínní tó yẹ kán pè wá kán sọ fún wa iṣẹ́ tẹ́ bá fẹ́ produce o ẹ gbọ́dọ̀ sign contract pẹ̀lú artist tẹ́ fẹ́ but gbogbo yẹn àwa ní ìmọ̀ yẹn ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́n wá ní. inú yín kàn ń dùgbẹ́ kàn ń ṣiṣẹ́ fún wọn ni because of the passion. bọ̀ bàbá má bínú gbogbo àwọn rẹ́kọ̀d tẹ̀ sọ́kàn pípò ìṣe yìí wọ́n pawó tà. bẹ́ẹ̀ ni. tó bá padà wá ṣé. ibi tí mo ti ń sọ pé àwọn tí à ń bá ṣiṣẹ́ wọn ò mọ̀ọ́re nìyẹn because irú gbà tí wọ́n tà tó ń make owó ṣé ó yẹ kán get back sí wa mo fẹ́ sọ nǹkan kan nísìn mo ní privilege láti produce àìmọye jingle pẹ̀lú fún irú àwọn aṣíwájú fún Fáṣọlá tó ṣe gbogbo ìgbà tó fi ṣe campaign tó yẹ kí àwa tá à ń produce jingle wọn lélẹ̀ títí dórí à ń bọ̀ dé títí àwọn kan ló la produce ẹ̀ fún la iye tó ń fún àgbà yẹn kò ju owó mọ́tò lọ pátápátá wọ́n fún wa ní 2,000 5,000 ká fi ṣe àjẹ́ndòdì wọ́n á sọ fún wa pé àwọn politician ó dìgbà tí wọ́n bá débẹ̀ ni wọ́n máa sanwó ókè ìgbà tí wọ́n bá débẹ̀ tí wọ́n á san fún ṣé kò yẹ kí gébà sí àwa tí a ṣiṣẹ́ ànígbùrù wọn mọ́. Julie King mo gbọ́ yẹn àmọ́ tọ̀wọ́n lórin ẹ̀yin lẹ bá wọn ní ìbáṣepọ̀
tábánikà mu ẹni ẹ ṣe Fuji generation bẹ́ẹ̀ni ó ṣe dáadáa Paso padà wá bá yín bẹ́ẹ̀ni ó ti padà bá yín generation ti ta ẹ ti mọ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé lè ṣẹ́yìn náà ẹ láìkì bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wọn yẹn owó yẹn náà ò rí lè jẹ́ nǹkan fún yín nítorí mo fẹ́ bá yín fà lórí yẹn ni pé Paso tó padà wá pè yín ìgbẹ́jàjọ ṣiṣẹ́ tẹ̀lé mọ̀ pàwọ̀ yẹn ta ó yẹ kẹ́ lè mọ̀ pé aláyé yìí lè yí o. Paso wá bá mi directly through ẹnìkan through Bayowa ló ṣe wá ṣó ti ẹni sí Bayowa tó wá bá wa a sọ fún ẹ pé tí abọ́n bá tà. so Bayowa ló ń bá yín ṣe wúrúwúrú yẹn gbà yẹn ló ń bá wa ṣe gbogbo so ọwọ́ Bayowa lẹ ní báàkì nìyẹn so òun bóyá òun gbà kó. Paso ò bá mi negotiate kò bá mi sọ̀rọ̀ directly Bayowa ló bá sọ̀rọ̀ yes Bayowa ló bá negotiate Obesere àti Dúdú lọ́jọ́ negotiate pẹ̀lú Bayowa so àwọn dẹ̀rẹ́ ó ní iye tí wọ́n san fún Bayowa. bọ̀sẹ̀ ẹ̀yin ò bá Bayowa ní àdéhùn kankan èmi ò bá Bayowa ní àdéhùn wípé tábà parí iṣẹ́ iye báyìí ṣùgbọ́n òun ó máa promise pé tíṣẹ́ yìí bá ta o. torí kò tí jẹ́ tẹ̀sí fún Bayowa tí ó ta. níwájú Ọlọ́run àti èèyàn mi ò tí gba 10,000 lórí any production. $10,000. 10,000 naira mi ò tí gbà lórí gbogbo iṣẹ́ tá à ń sọ yìí mi ò gbà rí. tí wọ́n bá lè jáde síta kó wọ́n approve wípé. gbogbo àwọn olórin náà mo sì máa ń rí pẹ̀lú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà gbọ́n Paso Malaika nǹkan kan so sọ́wọ́n ẹ̀ náà nígbà tó wọ́n náà wà ń wò pé baba Julie. no wọ́n ṣe because mo rí there was a time tó yẹ pé mo fi lọ bá Paso pé mo fẹ́ ṣe album báyìí mo dẹ̀ fẹ́ kó feature nù ẹ̀ kò gba wọn kọ bọ̀ lọ́wọ́ mi. so these are the privileges benefits tí a ń rí but kò tó the right thing tó yẹ kán ṣe tí Paso bá rí mi lé ní ó lè Ajuli King gbà ó lè àfo sínú envelope Abbas nǹkan tó jẹ́ ẹ̀gbọ́n tiwa the same thing Abbas there was time tí mo ní problem ilé tí wọ́n pẹ́ kí ni Obesere ó dúró dẹ̀ sọ pé bó ṣe gbọ́dọ̀ rí lèmi ṣe rò yẹn torí wọ́n ti ṣàǹfààní fún wọn. ìgbà tí mo mú mẹ́gà lọ bá Obesere tí Obesere feature nù ṣé bí torí privilege pé ló ṣe feature nínú ẹ̀ ó dẹ̀ tún fún mẹ́gà náírà ó fún ní mọ́tò Mercedes nígbà yẹn ṣé bí true benefit àǹfààní yẹn pẹ̀lú àwọn olórin yẹn ọ̀gá ìtẹ̀kọ̀bá aládéhùn ni òun má déhùn yẹn toró yẹ ká bá ṣe yọ̀nà nú ẹ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kán fọ́n ara lé. exactly bó ṣe rí nìyẹn. ẹ ṣe mọ̀dùkọ̀ yẹn ara lé ẹ mọ méjì rẹ ṣe máa ń ṣe bó ṣe rí nìyẹn agbọ́dọ̀ yọ̀nà nú ẹ̀ à ń fi bẹ́ẹ̀ nìkan kọjá kakọ fíìmù ẹ tó ń jò tọrọ ní ká tẹ̀lé ṣàtúnṣe tó bá wà ń bẹ̀ ni ẹ ṣe bàbá ẹ dáwọ́ orúkọ wọn bàbá kan torí mo fẹ́ ká bọ̀wọ̀ fún wọn ọmọ míì ti lọ ọwọ́n tà lọ́wọ́ bàbá tó ti kọ́kọ́ ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí bóyá ní aphrodisia bóyá lọ́wọ́n studio kan tó ń sọ pé wọn bàbá Haruna Ọmọwúrà ọwọ́n tà lọ́wọ́ àgbà bàbá Aláolóye Kings mo kí yín ẹ bá mi dárúkọ wọn àgbà mú ọgá tí dárúkọ méjì nídìí iṣẹ́ olóòtú kìíní tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tipẹ́tipẹ́ ẹ bá mi dárúkọ wọn tẹ bá rántí sà. àwọn bàbá wa Anigilaje bàbá Olúbàdàn tó ń ti dolóògbé lẹ́yìn. olóòtú lọ́wọ́ náà ni olóòtú ni wọ́n ń gbà yẹn. kò ń ṣe kí mákẹ́tà ni wọ́n. kì í ṣe mákẹ́tà producer pẹ̀lú mákẹ́tà àjọ ń ṣiṣẹ́ nígbà yẹn ní Ivory. ẹ mọ̀ wọ́n dáadáa. àti bàbá kan wà tó bá wọn tí mo ti gbàgbé orúkọ bàbá yẹn nísìnyí àwọn náà wọ́n ṣì wà ń bàdàn báyìí àwọn àti SOJ àwọn tó jẹ́ producer nígbà yẹn ni SOJ òun ni pastor ní palace ọba ń gbà yẹn àwọn tó ń ṣiṣẹ́ kìíní gbà yẹn yàtọ̀ sí àwọn Ọláolóye Kings. àwọn bàbá Adémilókun jẹ́ sound engineer the best sound engineer àwọn àti Lakade níran ta nígbà yẹn the best sound engineer àwọn bàbá àwọn tó yẹ pé tá bá ń sọ̀rọ̀ nípa recording àwọn tó yẹ pé wọ́n kọ́ àwa níṣẹ́ sound engineering nìyẹn Johnson Adémilókun Dọ́là wọ́n kóyàn mọ́ra tẹ́ bá wà ní studio bá ẹ̀ nímọ̀ ẹ máa rò pé bí alẹ́ wà ní pẹ̀lú ẹ̀fẹ̀ tó máa bá yín ṣe tó máa ṣe gbogbo ẹ̀ àwọn náà tún máa fún yín láì díà iṣẹ́ tẹ́ fẹ́ ṣe nínú studio recording tẹ́ fẹ́ ṣe àwọn náà máa put in through náà máa ṣe gbogbo ibi táwa ti kọ́ táwa ti ní ìmọ̀ nípa production
àwọn òun nìyẹn àwọn tó Lakade níran àti engineer Johnson Adémilókun àwọn tó kọ́ àwa níṣẹ́ tí mo dẹ̀ ṣe ń respect wọn di ọ̀la àwọn nìyẹn àwọn tí mo bọ̀wọ̀ fún jù nìyẹn gbogbo iṣẹ́ tá à ń ṣe ń gbà yẹn iṣẹ́ Fẹlá ni o iṣẹ́ Barrister ni o iṣẹ́ Òbé ni o iṣẹ́ Sunny Adé ni o iṣẹ́ àwọn tí wọ́n jẹ́ first recorder nìyẹn àwọn baba Haruna Ìṣọ̀lá àwọn Àyìnlá Ọmọwúrà àwọn tó ń rìkọ́ọ̀dù wọn tí a mọ̀ nípa ẹ̀ tí àwa gan wà ń bẹ̀ tá a wà involve nígbà yẹn àwọn nìyẹn. Julie King. dọ́là bá àwọn tí à ń sọ yìí dẹ̀ rè wọn ò fún ọ ní royalty o àwọn tó ẹ wo àwọn tí à ń sọ wọ̀nyí ṣé kò yẹ kó máa gba royalty bàtẹ́ ń sọ àwa yìí ìgbà wo làwa bẹ̀rẹ̀ ẹni tó rìkọ́ọ̀dù Fẹlá Aníkúlápó Kútì ẹ lọ wo gbogbo àwọn iṣẹ́ Fẹlá nígbà yẹn àwọn iṣẹ́ Beautiful Nubia àwọn iṣẹ́ Anigilaje gbogbo àwọn ábọ̀mù ayé ìgbà yẹn ṣé wọ́n fún royalty orientation tá a ní tó ẹgbẹ́ kìíní tí wọ́n ti wá sí sí ọ̀dọ́ wọ́n ti fún ọ ní 2000 kan àbí 1000 ó tán. Julie King ìṣẹ́jú kan a lọ sọ́dọ̀ bàbá Jimmy Ṣọ́lá nkẹta lọ bá wọn ṣe fọ̀rọ̀wérọ̀ ìyẹn mo fi mọ̀ pé a gbọ́dọ̀ ṣàtúnṣe àwọn orin tí bàbá ti ṣe láti 70s ní 80s ní Amẹ́ríkà bàbá ń gba royalty ẹ̀ ń bì bàbá náà sì máa ń fi owó yẹn ránṣẹ́ sọ́wọ́n ọ̀nà ó lè má pọ̀ dáadáa bọ̀ wọ́n máa gbà tọ́wọ́ ti ṣe láti 70s bẹ́ẹ̀ni bàbá náà wọ́n sì ń gbà bẹ́ẹ̀ni wọ́n gbé bẹ́ẹ̀ mọ́ wọ́n lọ bẹ̀ mọ́ láti 80 yẹn o bàbá ní títí sọ wọ́n gbà. ẹ mọ reason ni pé ìtúrẹ́ àwọn òyìnbó wà involve nínú nípa iṣẹ́ yẹn ṣó ti yé nísìn kì í ṣe àwọn tiwa ìbáyò ibẹ̀ nǹkan tó táwọn fi ń rí wọn bá tọrọ kọ́bọ̀ táwọn ń gbà nìyẹn. wọn náà wò dé gbé wọn tẹ dé bẹ́ẹ̀ mọ́ wọn mọ́bí táwọn ń gbé bọ̀. nǹkan tí wọ́n fà á táwọn fi ń rí but àwọn ti wá ń bí báyìí. Julie King ká máa wọ pé. àwọn kan dẹ̀ wà tí wọ́n ń gbà gbogbo ẹ̀tọ́ ti wá yìí táwọn sọ yìí àwọn kan wà tí wọ́n ń gbà lẹ́yìn wa tí a mọ̀ tó yẹ pé wọ́n ń gbà lẹ́yìn. torí bí Julie King ṣe wà ẹ̀kọ́ náà máa gbá bóyá náírà kọ̀ọ̀kan lórí gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe yìí owó yín gan kò ní ṣe kà. bẹ́ẹ̀ni ṣé bí gbogbo iṣẹ́ tí mò ń ṣe wọ́n fún mi ní credit gbà yẹn lórí CD lórí record tá à ń ṣe wọ́n á máa kọ orúkọ produced by guitar play by so person àwọn òyìnbó ní ọ̀dọ̀ wọn lọ́hùn wọ́n máa clarify every role tí everybody bá play wọ́n máa ń ṣe royalty wọn wọ́n máa send ẹ̀ láti abroad. Julie King kò sàtúnṣe téèyàn lè ṣe sí bó ṣe máa lọ náà rí. àtúnṣe ní union wa ní kọ́lọ́n bá túnṣe pman tó jẹ́ union tí ó rí sí kínní wọn ò ṣe nǹkan kan lórí ẹ̀. wọ́n tún ṣe ń padà ń sìn ní pman dàn pé pípadà tó ń fake gbogbo ètò ń ṣe nísìn kò tí ì lójútu kò tí ì fẹsẹ̀ múlẹ̀ because àwọn tó yẹ kó wà ń bẹ̀ kọ́ ló ń wà ń bẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí ó dìgbà tí àwọn tó yẹ kó wà ń bẹ àwọn àgbààgbà tó yẹ kó ń ṣàtúnṣe. nígbà táwọn àgbà wọn lọ bá bàbá Délé Abẹ́ọ́dún Jẹ̀bú wọn ní wàhálà pọ̀ náà lọ́wọ́ náà ṣe fi ilẹ̀ náà ń pè bẹ́ẹ̀ni wàhálà pọ̀ gidi àwọn tó yẹ kó ń ṣe kí wọ́n mú iṣẹ́ yìí ní ọ̀kúnkúndùn kan ló wà ń bẹ owó dẹ̀ wà ń bẹ kì í ṣe pé owó yìí ò sí ń bẹ. gbàkọ́lá gbọ́ pé ọ̀gá kìnnìgbà yẹn ń gbọ̀n orin kan tó ń gbọ̀n owó kan tọ́wọ́n olórin òmò ń pa ìtọ́jú ìgbàjà nǹkan. bẹ́ẹ̀ni òótọ́ ni nǹkan tó ń sọ kò sí union láti put àwọn kìíní yìí tẹ bá dẹ̀ dá union kan lẹ̀ ní sí tẹ bá ṣe pé kí wọ́n máa gbógun tì yín ni so báwo ló ṣe fẹ́ ní àtúnṣe. ó wà lápò ti yàtọ̀ díẹ̀ nsìn fún àwọn tó ní ṣèwọ̀sàn wọn ní hip hop yìí àwọn yẹn tí wọ́n ti ń kọ́ tó ṣorin lásán wọ́n ń tọ́ bọ̀ wé o ó ti yàtọ̀ díẹ̀ nsìn àwọn yẹn ń gbowó tiwọn o. bẹ́ẹ̀ni àwọn ní hip hop Ọlọ́run gbé wọn pàdé àwọn tó jẹ́ pé wọ́n wà lókè òkun tó pọ́n jọ ń ṣe àṣepọ̀ so ìyẹn wá help wọn láti lè jẹ́ kó máa tọ́ bọ̀ wé pẹ̀lú ẹni artist tó wá bá fẹ́ ṣe kíní sí wọ́n á tọ́ bọ̀ wọ́n á sign contract ẹ lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tiwa báyìí wọ́n struggle ni. ṣó ti ẹni sí àwọn gbogbo náà kọ́ ló ń struggle náà wọn lórí míì náà ti dolówó tó ti forin iṣẹ́ tí ò ní fẹ́ ṣe nǹkan tó yẹ kó ṣe náà. bẹ́ẹ̀ ni ó pẹ̀lú nǹkan tó yẹ pé èmi mo ṣe wà yìí ó lójú àti èyí tí mo kàn ń ṣe nísìnyí mo kàn fi ń help àwọn kan ni but tó yẹ pé àwọn known artist ni máa sọ fún wọn pé báyìí ó pẹ̀lú nǹkan tí mi ò fi bá most of àwọn artist ṣe because tó bá ready láti bá mi ṣiṣẹ́ ó máa sẹ́yìn ó pẹ̀lú nǹkan tí
ẹ ra mọ́tò ẹ ra gbogbo ẹ̀ mọ́tò tẹ́ bá yín ṣe ẹ̀fẹ́ kọ́ rí nǹkan kan jẹ. ó pẹ̀lú nǹkan tó yẹ pé most of them wọ́n sùn wọ́n dorí kọbì kan náà. bẹ́ẹ̀ni tí rẹ́kọ̀dù tẹ̀ fi jẹ́ nǹkan tó ṣe wọ́n. yes ó pẹ̀lú nǹkan tó wà fẹ́ tí wọ́n. because òsì artist tó máa wá sọ́dọ̀ mi nísìnyí tí máa fẹ́ fún ẹ ní good concept you have to pay me. yes. and you have to sign a contract. kò sí ètò ìpè tó pọ̀ jù náà because olórin yẹn máa pawó yẹn. ó máa pa definitely. but they are not ready. wọ́n believe pé táwọn ti fún ní 10,000 5,000 20,000. tọ́wọ́n bá ya picture táwọn bá ti ya picture táwọn bá ti ṣe kínní wọ́n fẹ́ sign any live contract pẹ̀lú anybody wọ́n dẹ̀ mọ́ pé wọ́n ń ṣera wọn ni because wọ́n á kàn sùn wọ́n á dẹ̀ dorí kọ bí. olórin mi à sọ pé tí bá tọ́ bá ti gbóhùn mi báyìí ní rẹ́kọ̀dì. bẹ́ẹ̀ ni exactly. ẹ̀yin náà ti gbọ́ rí. wọ́n pé ohun ni wọ́n fẹ́ gbọ́ tí wọ́n ti gbóhùn kò sí irọ́ dẹ̀ ni àwọn dà ẹ sọ fún mi artist mélòó ló ní any concept nísìnyí tó yàtọ̀ sí nǹkan tá à ń gbọ́ lójoojúmọ́. ṣé bá Saheed Osupa ṣiṣẹ́ rí rárá. mo ti bá wọn ṣiṣẹ́ London Delight. ṣẹ́yìn lẹ ṣe. èmi wọ́n ṣe èmo produce ẹ̀. ẹ ti ṣiṣẹ́ bàbá o ẹ ti ṣiṣẹ́ o. so kí la fẹ́ sọ ẹ wo àwọn concept iṣẹ́ tí mo sọ ẹ wo ẹ lè fi Fuji generation concept ẹ lè fi wé americana ẹ lè fi americana ẹ lè fi wé brain boss ẹ lè fi brain boss kẹ fi wé Paso àbí Obesere Egungun Be Careful gbogbo wọn yàtọ̀ nǹkan tó ń pè ní concept ni the concept of every music must be totally different from each other it shouldn't be the same. So but láti wá ra concept yẹn ó wá di wàhálà fún wọn láti wá creative láti fún wọn ní creativity because ó máa take a lot of time before you can give a creativity. ẹ ti gbé wọn sókè so òkè tẹ́tí bí ọ̀sẹ̀ ẹ̀hún náà ló ń jẹ lọ. but wọ́n mọ̀ pé láti maintain stardom kò easy àwọn dà where are they. ṣé tọ́wọ́n tó ń wò yín báyìí tọ́ bá fẹ́ kọ́rù iṣẹ́ yín nǹkan fẹ́ náà kọ́ ń pa olóòtú olórin ṣé àǹfààní wà pé bóyá tó bá pè é pé bàbá o ṣé ẹ̀ lè kọ́ wọn. tó bá ti rẹ́ni láti bí ẹ̀kọ́ ọ̀sẹ̀ because mi ò lè èmi level tí mo wà nísìnyí. ọ lè pè yín kẹ́kọ̀ọ́ wọn tó bá rẹ́dì láti sanwó. tó bá rẹ́dì láti sanwó láti take nǹkan tó máa take mo rẹ́dì. tó bá pàgọ́ yín ẹ̀ rẹ́dì ẹ̀ bá wọn sọ̀rọ̀. tó bá pè mí máa bá wọn sọ̀rọ̀ má dẹ̀ nǹkan tí mo fẹ́ lélẹ̀ nǹkan tí mo fẹ́ lélẹ̀ ó yàtọ̀ sí tẹ́lẹ̀ ètò àti sin àwọn kan ó ti tó. Julie torí àsìkò mo rí pé lára ìwádìí náà ẹ tún bá bàbá Majek Fashek náà ẹ pàdé nǹkan níbo lẹ tún ti pàdé ní ṣókí yẹn torí àsìkò. kọ́ lè mọ̀ pé all rounder ní yín fújì jùjú gbogbo ẹ̀ gospel. iṣẹ́ ẹni náà láti mọ ìdí iṣẹ́ ni láti mọ ní lọ́lẹ̀ gbàdúrà mo sọ̀rọ̀ nípa orchestration ẹ wo orú $500 ẹ mọ kind of music alive non play. So I was able to through production yìí náà ni mo manage wọn débi pé bàbá like kọ anywhere tí bàbá wa lọ wọn máa pè mí ni pé Julie ó yá à ń lọ sí bàbá à ń lọ sí bàbá mo manage wọn Majek Fashek mo manage Majek Fashek gbà tó fi dé láti America. ṣé orin wọn tó ń ṣe ẹsẹ báwọn ní nǹkankan gbà pẹ̀lú orin wọn tó jẹ́ reggae. èyí tá a ṣe a lè kò wà released wà ń bẹ̀ because gbà tó ń ti kú kò sí nǹkan tá a lè ṣe sí. bẹ́ẹ̀ bá wọn ṣàwo tó rẹ́dí. bá wọn ṣe tó wà ní kínní even though ti bàbá gan ti bàbá $1 86 artist for nígbà tí wọ́n pé 86 mo ṣe album fún ó wà lọ́wọ́ mi di ọ̀la tó ẹ̀ka release. ẹ lè bá àwọn ẹbí sọ̀rọ̀ kẹgbẹ́ sọ́jà ní kẹbáyàn tó lè ṣe àbí. mo lè bá ẹbí sọ̀rọ̀ but kò environment tí a máa fi release ẹ̀ kò tí ì sí nílẹ̀ but nísìnyí I'm plan 10 years anniversary remembrance anniversary pẹ̀lú láti launch memorial band $500 memorial band ní àsìkò yẹn that is ní June 12 because June 12 ní ọjọ́ yẹn ní ìgbà yẹn bọ́ sí I'm plan láti ṣe láti lè release album tí wọ́n ṣe ń gbà yẹn ká release ẹ̀ sí market káwọn èèyàn lè gbọ́ 86 artists in an album for Rolling Dollars at 86 ó wà ń bẹ̀ 86 bẹ́ẹ̀ ni. ẹ rálé ètò ní àgbààgbà ni àwọn àgbà náà ni wọ́n ń diṣẹ́ yìí àwọn àgbà tó ti wà láti bíi 7 tí tabajoko báyìí bọ̀gá mi Gbẹ́ngà ti ń fún mi ní kíníkì àlàyé màá torí ó ní ẹni bó ṣe ká wa lára kò ń ṣe torí nǹkan kan torí pé ẹni tó bá ṣiṣẹ́ yẹ kó jẹun yẹ kó jèrè ẹ̀yin náà ẹ̀gbọ́n kan tó lóòótọ́ ìyá ọjẹ́ wọn o bàbá ń gara bá wà mọ́ ìgbópò tó bá ní sìn ó yẹ kó ní ìlọ́po mẹ́wàá ẹ̀ torí wọ́n ti ṣiṣẹ́ àwọn
bá ṣe ń sọ yìí náà àtúnṣe á wà. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìmọ̀ràn lẹ́fẹ́ bá mi gbọ́ wọn ọ̀dọ́ yálà wọn do olóòní yálà wọn tó fẹ́ ṣerú iṣẹ́ yìí yálà wọn torí àárín yín báyìí sínú wá dùn kò ń ṣe pé bóyá pé ẹ ti wá dàrú gbogbo ẹ ti wá di pé ká jẹ́ pé ẹ gbé ìgbésí ayé dáadáa ni ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ náà mọ̀ràn táwọn náà ń ṣerú iṣẹ́ orin ijó lótú nǹkan yìí ẹ bá mi gbọ́ wọn mọ̀ràn. Ìmọ̀ràn tí màá gba àwọn olórin wa àti àwọn olótú orin ìsìn ni pé kí wọ́n máa farabalẹ̀ kí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó máa ní kí lẹ máa ń pè endurance kí lẹ máa ń pè ní Yorùbá kọ́ ní sùúrù kọ́ ní ìfaradà kọ́ ní ìfaradà nídìí iṣẹ́ tí wọ́n máa ń ṣe kọ́ má kánjú gbogbo nǹkan ló lérè because most of them láyè sí wọ́n máa kánjú wọ́n lọ join ẹgbẹ́ wọ́n lọ ṣe kò lè help because gbogbo nǹkan ni ó ní èrè bó pẹ́ bó yá gbogbo nǹkan tó ṣe yìí ó máa fà bọ̀ sí ẹ lára so nǹkan tí màá sọ fún mi pé sùúrù ni ohun gbogbo kán dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe kán face nǹkan tí wọ́n ń ṣe squarely kán dẹ̀ ní òtítọ́ kán fi òtítọ́ nú àti ìfaradà kí wọ́n fi ṣe gbogbo iṣẹ́ tó máa ń ṣe ní ọjọ́ iwájú wọ́n máa rí èrè tó dáa níbẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ nú wọn nísìn wọ́n kánjú ní bọ́n ṣe máa mú lówó kọ́ máa ti ṣe wọ́n fẹ́ breakthrough wọ́n fẹ́ blow wọ́n fẹ́ ṣe gbá tó bá blow wa parẹ́ ìdànù ni because wọ́n bá tó bá kánjú pé lọ́jọ́ yẹn gbé àbí tó ṣe kíní kan wọ́n bá ìgbà díẹ̀ ni but Ọlọ́run ní àsìkò fún olúkálùkù wa ṣó ti yẹ nísìn kó ní ìfaradà kó dẹ̀ ní sùúrù kó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run àti ìbẹ̀rù àgbà kó máa bẹ̀rù àgbà anything tó máa ń ṣe kó bẹ̀rù àgbà kó dẹ̀ bẹ̀rù Ọlọ́run tó bá ti ní bẹ̀rù Ọlọ́run wá ní bẹ̀rù ènìyàn so from there gbogbo nǹkan tó wá ń ṣe bẹ́ẹ̀ mi ṣe wà yìí sùúrù ló gbé mi débi tí mo gbé if not àmọye àwọn nǹkan tí mo ti là kọjá tó bá mo wá fẹ́ lówó ni pé ká sọ pé ní ipò tọ́lọ́run fi mí sí nǹkan tó fi lọ̀ mí tó yẹ kí n ṣe ni má ti là sọ̀rọ̀ mi yé nísìn so gbogbo nǹkan tí àwọn ọmọ ìsìn bá ń ṣe kán farabalẹ̀ kí wọ́n dẹ̀ nǹkan tí wọ́n bá kán máa jẹ́ copycat kán jẹ́ nǹkan tọ́lọ́run pè wọ́n kán máa leak fake life ṣó ti yé nísìn fake life ló ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìn nǹkan tẹ́lẹ̀ mi ò jẹ́ a fi tipátipá alóhùn jẹ ẹ fún wọn ní ọdún mélòó kan ẹ rí wọn máa yẹ̀yẹ́ ara wọn kiri ni àṣírí wọn máa tú Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́run bá ti fún yín ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn ẹ ṣe nǹkan tí agbára yín bá ká nǹkan tí ẹ bá ní ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn ẹ má ṣe jura yín lọ nǹkan tí ẹ̀mọ̀ràn tí mo ní fún. Julius King ẹ bá mi pe aago yín fọwọ́n torí gbogbo ẹ̀ náà kọ́ la lè ìbéèrè sì pọ̀ tó sì máa béèrè lọ́wọ́ yín àmọ́ ìtẹ́jì rẹ̀ ṣe ẹja ẹ pe aago yín fọwọ́n tó fẹ́ pè yín tọ́wọ́n fáyín sí káàkiri ẹ bá mi pe aago yín fún wọn sà. aago mi ni 080 347 523 11. lẹ́ẹ̀kan sí sà. 080 347 523 11. ẹ ṣe tó bá ti pè yín nọ́mbà yín nìyẹn ẹ gbé. bẹ́ẹ̀ni nọ́mbà mi direct náà mi nìyẹn. bàbá nìyẹn Julius King ẹ ń fẹ́ kó tán ẹ jẹ́ ká ṣe mí bí náà tó dìbò iṣẹ́ pọ̀ tí bàbá fẹ́ ṣe àmọ́ eléyìí ta sáré mú yìí mọ̀ kó wúlò fún wọn aráalé tó ń wò ọ̀pọ̀lọpọ̀ kọ́ dẹ̀ ti yé wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò kò fi àǹfi bẹ́ẹ̀ nìkan kan wí àǹfi bẹ́ẹ̀ nìkan kan jà mọ́ bó ṣe rí náà nìyẹn ó dẹ̀ ṣe pàtàkì fún ara tó ń wò ká rí nǹkan méjì mẹ́ta dìwọ̀n yìí náà gbọ́ wọ́n ti wádìí iṣẹ́ tipẹ́ gidi gan wọ́n dẹ̀ sì wádìí sí wọ́n dẹ̀ sì ń ṣiṣẹ́ ìdí sí náà ẹgbọ́n iṣẹ́ tó dẹ̀ ṣe òdẹ̀ ní parẹ́ náà gbogbo náà la kàlẹ́ à ń tún rántí gan tó pọ̀ pẹpẹtẹ tá à ń tẹ̀lé ká tán wọn nìyẹn wọn àgbààgbà nìyẹn tá a máa ń sọ gbogbo wọn bàbá wa yìí ẹ má jẹ́ àgbàgbé wọn ẹ pé bàbá kàn sí wọn ẹ tún gbà ká nà bàbá gan kàdé fún un torí wọn ní tẹ̀ ń gbọ́ tẹ̀ ń gbádùn inú ilé tẹ̀ ń jó sí yẹn gbogbo wọn tó púpọ̀ rẹ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ o God bless you mo dúpẹ́ o wọ́n wá gbé dọ́là yín wá
àmì o àmì o wá gbé wá àmì lórúkọ Jésù o. bàbá nìyẹn Julie King àgbà ni wọ́n tẹ́ bá ń sọ pa production tẹ́ wá producer wọn nìyẹn nídìí iṣẹ́ yìí òkè lákì gbogbo wọn bàbá pátápátá náà bàbá mi láwọn olóyè kìsàn àti gbogbo wọn bàbá àti gbogbo wọn bọ́lá gbogbo náà la máa tún gbá sórí ètò náà kẹ́lẹ̀ gbọ́ látọ̀dọ̀ wọn náà kí wọ́n náà lọ sí nǹkan méjì mẹ́ta dìmú mo dúpẹ́ lọ́wọ́ Joshua ló wà ń bí lè ní ìtàtúnjọ púpọ̀ Gbẹ́ngà ọmọ nìtàn pẹ̀lú oníṣẹ̀gẹ́ bàbá àwọn ìyá wà ń bí náà pẹ̀lú bàbá gbọ̀n wọn ọmọ bàbá náà wà ń bí àmọ́ ẹ̀rọ wọn ní orí ẹ̀fún ẹlẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ náà ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.